àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ yọ̀bọ̀ mọ́ ìkẹ́ àtọ́lá tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ kó àbá mi ò ní tẹ́ o. àmín. àbá mi ò ní tí o. àmín. oníwàásí àgbáyé ò ní tẹ́. àmín. ọmọ àmínú lábàtà ò ní mọ̀sí. àmín. adékúnlá aráàmọ̀ òfin ni wàásí àgbáyé. ìkẹ́ àtọ́lá tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀. àtọ́lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ yọ̀bọ̀ mọ́ ìkẹ́ àtọ́lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ kó àbá mi ò ní tẹ́ o. àmín. àbá mi ò ní tí o. àmín. oníwàásí àgbáyé ò ní tẹ́. àmín. ọmọ àmínú lábàtà ò ní mọ̀sí. àmín. adékúnlá aráàmọ̀ òfin ni wàásí àgbáyé. ìkẹ́ àtọ́lá tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. jíjẹ múmu àfá mi ò ní lé. àmín. ọlọ́run iná ìlò àfá mi ò ní nira. àmín. tútù jíjì àfá mi ò ní léwu. àmín. ọlọ́run àlọ́ àbọ̀ àfá mi ò ní léwu. àmín. àbá mi ọlọ́lá fi yà ó nílé ayé yìí tọmọtọmọ. ìkẹ́ àtọ́lá tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹ̀yin obìnrin ṣẹ́ ti gbọ́ ọmọdé ṣẹ́ ti gbọ́ ẹ̀yin àgbààgbà ṣẹ́ ti gbọ́ pé Buhari ló níjọba o ṣẹ́ ti gbọ́ ṣẹ́ ti gbọ́ Buhari ló níjọba. ẹ sọ wípé Allahu Akbar. Allahu Akbar. ẹ jẹ́ ká sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ wí dáadáa jama. Allahu Akbar. àwọn tó ń sọ̀rọ̀ lé nínú bàbá ń ṣàdúrà fún wọn ní Ọlọ́run jẹ́ kí alùbáríkà yẹn ó lékún gbogbo wa já sí àmín náà. àmín. kò sí ọ̀rọ̀ kankan mọ́ báyìí ju pé ká bẹ̀rẹ̀ àdúrà ìbẹ̀rẹ̀ lọ. àbáwọn tí ó sì ṣe àdúrà fún wa ń bẹ̀rẹ̀ àwọn náà ni àfa àwọn ọmọ olóde òní náà ni alhaji wa Sheikh Abdulrahim Adunma. salatu fún anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ kí a dìde fọlọ́n. ẹni ẹ jẹ́ àdìde fọlọ́n. wa qala alhamdulillahi lasi lam yattakhidh waladan wa lam yakul lahu sharikun fil mulki wa lam yakul lahu waliyyun minan zulli wa kabbirhu takbira subhanallah walhamdulillah wa la ilaha illallah allahu akbar. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله
ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. ẹ sọ pé Allahu Akbar. الله أكبر. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. mo kí àwọn àgbàlagbà tó ń bẹ níkàlẹ̀ ọlọ́mọṣàjẹ́ kárí pẹ́ àpàdà sílẹ̀ burú àpàdà sáìdà ọlọ́mọgbé kàn yín. bàbá wa wákàtí fi kì wọ́n ẹ̀rí paramọ́lẹ́yìn ni wọ́n ṣòro láti bá ṣe. bàbá Ṣéhù Buhari àní paramọ́lẹ́yìn ni wọ́n ṣòro láti bá ṣe. àwọn àfìjà sínú fẹ̀rí gòyàn jọ̀wọ́ wá gbẹ̀yìn borí gbogbo wọn. ààrẹ ní sàmì ni. torí bí kòkó ṣe burú tó ẹ̀rí kò kí ń pa kókó ẹgbẹ́ rẹ̀ jẹ. ọmọ ènìyàn ń fọ ọmọ ènìyàn ṣe súyà nílẹ̀ ayé táwọn jẹ. bàbá wa ọlọ́run dákun má ṣàyé yín gẹ́gẹ́ bí ìrèké. sàtí àdákun má ṣàyé yín gẹ́gẹ́ bí ìrèké o. nígbà tó bá ń dùn fún rèké lọ́mọ aráyé máa bẹ jẹ́. Ṣéhù Buhari ọlọ́run dákun má ṣàyé yín gẹ́gẹ́ bí ẹja. sàtí àdákun má ṣàyé yín gẹ́gẹ́ bí ẹja. tó ló sẹ̀mí nínú omi tó tutù tó padà kú sínú omi gbígbóná. ẹ sọ pé alágbára ayé rọra wọ́n ń pè ẹ́ ní bàbá aláyé ó ń ṣàyà gẹ́gẹ́ bí orí ó wá ń wúkẹ́ ó tún gapá ó mọ̀ pé kẹrẹmú nìyẹn ó ń tẹ̀lé ní tẹ̀kútẹ̀. àwọn alágbára náà dá gbogbo wọn ti fàyè sílẹ̀ wọ́n gbọ́rùn lọ ẹni fẹ́ mú ọmọ kó náwó àbí wọn fẹ́ràn anábì bí ni. sallallahu alayhi wa sallam. ó dẹ̀ ní fẹ́ mú ọmọ kó dìde. sallallahu alayhi wa sallam. ẹ̀yin ẹ̀yọ̀ fọmọdà ẹni fẹ́ mú ọmọ kó bá yòókù adéwálé muhammadu dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ̀yọ̀ fún anábì kí ni ọlọ́run máa dùn. sallallahu alayhi wa sallam. gbogbo wọn tó bá pé torí baba Ṣéhù Buhari fi wárí yòókù anábì kan máa gbọ́ ní sọ́mọ keje. sallallahu alayhi wa sallam. ẹni ìfẹ́ mú ọmọ kó jókòó síkìrì òní pọ̀ kájọ máa wí. La ilaha illallah Allah Allah Maulana. La ilaha illallah Allah Allah Maulana. La ilaha illallah Allah Allah Maulana. La ilaha illallah. ẹjọ gbọ́dọ̀ ìkó sọ̀rọ̀ wí ìrántí ọlọ́wọ́ bá ní ẹjọ́ jọ wí. Allah la ilaha illallah Allah Allah Maulana. La ilaha illallah Allah Allah Maulana. kí gbogbo ẹ̀yin ṣé omi tẹ̀ ń bẹ ní kalẹ̀ wípé kí fúlẹ́mọ́ ti yà aládìyàrí ayíbatín kánú ligiyazal mina zamanili ankadi waiza morarita fàáyì ayéha ìní òmù azinu ileka awele mọ́nàzí látàrí dúdí kọ́ọ̀mùn azizun jaru lakinnahum yazilu bí awalidaini wa mọ́ọ̀lùdí. àránṣẹ́ olúwa mi kò sì máa bá yín àránṣẹ́ olúwa mi kò sì máa bá yín bẹ́ẹ̀ni ṣe lọ́ọ́lá tó kò lè dá lẹ́kọ́ ẹ wá wo ilé ìgbín ẹ wá wo tìlá ọkọ ìgbín kọ́lé ọlá tán ó tún yan fàrándà sí i àránṣẹ́ olúwa mi kò sì máa bá yín
adúpẹ́ atọ́pẹ́ dáa lọ́wọ́ gbogbo ẹyọ̀ fọ́mọ tó ṣe léyìí ọpẹ́ ló yẹ yín àríkọ́ṣe lélẹ́yìí jẹ́ fún gbogbo wa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ayé o ọmọ yín náà jẹ́ ẹ dákun ẹ̀rọ gbà yìí ká o. Ladies and gentlemen, tọkùnrin tóbìnrin tó wá síbí ọmọdé pẹ̀lú alàgbà akínyìn ẹkún agbọ̀dìde ẹdìyẹ yógún ẹdìyẹ pogún wọn lẹ́dìyẹ ò pọ́mọ́ré ẹdìyẹ yógún ẹdìyẹ pọ̀gbọ̀n wọn lẹ́dìyẹ ò pọ́mọ́ré wọn bínú gbẹ̀dìyẹ táwọn fòrawó awóyẹyìn mẹ́fà ó fi pàkan ṣoṣo skul girl mami ò máa lóògùn ẹ̀wáyé máa ń bá mi o ọba pa ọba jí ọbẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń bẹ lóde ọ̀hún ọba tí ń jẹ mímọ́ tí ń mu mímọ́ tó ń fi mímọ́ bóra bí aṣọ mo ṣe bá fàlà ọba aláṣẹ dúpẹ́ 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 mayala ìmoore bọ́lọ́hún bá ṣoore fọ́mọ ènìyàn ó yẹ kó lè moore dúpẹ́ 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 mayala ìmoore bọ́lọ́hún bá ṣoore fọ́mọ ènìyàn ó yẹ kó lè moore dúpẹ́ 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 mayala ìmoore bọ́lọ́hún bá ṣoore fọ́mọ ènìyàn ó yẹ kó lè moore dúpẹ́ 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 mayala ìmoore bọ́lọ́hún bá ṣoore fọ́mọ ènìyàn ó yẹ kó lè moore. ẹ̀yin bàbá ẹ dúpẹ́ ẹ̀yin màmá ẹ dúpẹ́ oore ọlọ́run mayala ìmoore torí mo mọ̀ bó pẹ́ títí ṣe bá kí ló lò á pé bàbá jọ̀wọ́ dúpẹ́ oore rẹ torí kóore rẹ lè pọ̀ dúpẹ́ 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 mayala ìmoore bọ́lọ́hún bá ṣoore fọ́mọ ènìyàn ó yẹ kó lè moore bọ́lọ́hún bá ṣoore fọ́mọ ènìyàn ó yẹ kó lè moore. ẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. ohun alájà náà dún púpọ̀ ọlọ́njẹ́ kárí wọn pẹ́ wàlálà haúlẹ̀ wàlá quwwata. gẹ́gẹ́ bí àdéhùn wa kò sí tó kù fún àwọn báyìí ju pé ká gbọ́ wáàsí lọ. ẹ gbọ́ lọ́n tóbi jàmá. Allahu Akbar. lẹ́ẹ̀kan sí. tó bá wà nílẹ̀ báyìí bí ẹnìkan fẹ́ máa rànjú hàn àwa ní bá a fà á lógo táwọn wà wí nù ẹni àjẹ́ gbàjà ẹ̀yin oṣó gbàjà owó tẹ̀ ń wò yìí Ìlọrin ló ń lọ Ìtakùrè Iléyá ẹgbẹ́ lọ́n tóbi jàmá. Allahu Akbar. ó tún wá kẹyọ kan Allahu Akbar sàmànà ẹ̀fọ́ mọ́ ni ó wá kẹyọ kan tá a tún mọ̀ wíwá ní onímọ́tò mi tán bá ń dá ọ dúró mọ́ dúró mọ́ yìí wọ ẹ padà sọ́wọ́ ọ̀tún wájú ni ọ̀kojú sí Ìtakùrè Iléyá. La ilaha illallah yìí táwa mọ̀ ní wípé yìí tí ó da ní kọ́lọ́ mọ́sáàjì ó da fún wa. àmín. ló gbọ́ ọlọ́run bàbá Sheikh Buhari wọn Musa wọn ní ṣubú fọ́tayọ̀. àmínà. àpadà sí wàlọ̀ gá àdánwò ọlọ́run wọlé àníyàn tí n fi ń ṣe yìí ọlọ́run bí mo ti ń fẹ́ kórí fún ọlọ́run jórí bẹ́ẹ̀ fẹ́mi náà. àmínà. àní àpadà sí burúkú o tó bá dòmi àpadà sí burúkú o tó bá dòjò tó sì ń rọ̀ nísàn mọ́ kó mọ́ yà lọ́dọ̀ wa pẹ̀lú ìran wa tó rà padà sí burúkú lóṣòro fọmọ ádámọ̀ tó bá bẹ̀yẹ lórí igi àbòkò wálẹ̀ tó bá bẹ̀ já nínú ìbú àbàwọ̀ wókè àníbódébó ló wá di tálákà tó bá dé bá tálákà di tálákúta òun ló bàbá rẹ̀ mú yẹn ọmọ báwòrán odidi ọmọkùnrin yẹn lálùfà tó dáwọ́ délẹ̀ tó sì kọrí sígbó àpadà sí burúkú tó bá dà sọ nílé ayé mọ́jẹ́ káwọ́ níbẹ̀ àbáwá Musa àpadà sí burúkú tó bó di bàtà nílé ayé mọ́jẹ́ kẹ́ ló níbẹ̀ ó yá ẹ sọ pé àpàdà sáyìdá o mọ́mọ́ jẹ́ ó bá wa àpàdà sáyìdá mama jẹ́ ó bá wa. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ahlihi wa ashabihi wa sallim. Ana al-abdu alladhi kasaba as-sunuba وصدته الأماني أن يتوبا أنا العبد الذي
حزينا على سلته كلكان كهيبا أنا العبد الذي سترت عليه صائف لم يخف فيها ركيبا أنا العبد المسيء عصيت سرا فما للآن لا عبدي نعيبا أنا العبد الغريق بلج بحري أصيح لربما ألقى المجيبا أنا العبد الغريق مددت كفي إليكم فادفعوا عني الخطوبا أنا القدار كم عاهدت أهدا وكنت على الوفاء به كسوبا أنا العبد الشريد سلمت نفسي وقد وفيت بابكم منيبا أنا المدتر أرجو منك عفوا ومن يرجو رضاك فلن يخيبا فيا أسفا على أمري تقضى ولم أعكس به إلا السنوبا ولم أعكس به إلا السنوبا فما لي لا نوى على خطائي فما لي لا نوى على عطائي وقد وفيت بابكم منيبا كفاية الله خير من توكينا وعادة الله في المدينة تقنينا كاد الأعادي فلا والله ما تركوه قولا وفعلا وتركينا وتهدينا ولم نصد نحن في سري وفي علني على مقالتنا يا ربنا اغفينا. ẹ dákun gbogbo àwa tá a wà ní ìjókòó ilé ni ẹ jẹ́ gbogbo owó panupọ̀ ẹni ó bá gbà fún Ọlọ́run pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹni tí ó bá bọ́lọ́hun sọ̀tá kó tún wí bẹ́ẹ̀. bisimilahi rahman rahim. ń gbọ́ lẹ́ẹ̀kan sí i. bisimilahi rahman rahim. alhamdulilahi rabbil alamin ẹ wí bẹ́ẹ̀. alhamdulilahi rabbil alamin. ẹni Ọlọ́run bá ṣoore fún ni kó wí bẹ́ẹ̀. alhamdulilahi rabbil alamin. arrahman arrahim. arrahman arrahim. maliki yawmiddin. maliki yawmiddin. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم أوكي النبوة محمد. آمين. صلى الله عليه وسلم. قلوا أوكي النبوة محمد. آمين. صلى الله عليه وسلم.
àṣejẹ wa àṣemú wa àwọn ìyàwó anabi Muhammad ọlọ́ba kẹ́ wọn. Àmín. àwọn ọmọ anabi ọlọ́ba kẹ́ wọn. Àmín. àwọn sahaba anabi Muhammad ọlọ́ba kẹ́ wọn. Àmín. àwọn almuhajirun àwọn ansar ọlọ́ba kẹ́ gbogbo wọn. Àmín. ọlọ́run wa wọlé àwọn tá a kà á lẹ̀ yìí báwa kẹ́ bàbá wa Alhaji àgbà àtàwọn tó bí wọn. Àmín. báwa kẹ́ àfa bàbá wa Alhaji àgbà àtàwọn tó bí wọn. Àmín. ọlọ́run tún wọlé àwọn tá a kà á lẹ̀ ní báwa kẹ́ bàbá wa Lágége àtàwọn tó bí wọn. Àmín. báwa kẹ́ àfa bàbá Lágége àtàwọn tó bí àfa wọn. Àmín. àrọ́wà àti fún Shehu Tajul Adabi Rahimahullah. bàbá wa Lábàtà Súnkẹrẹ nulẹ̀ ìyá kéwú Rahimahullah. ọlọ́mọba kẹ́ wọn. Àmín. ìyá wa nulẹ̀ ìyá kéwú ọlọ́mọba kẹ́ wọn. Àmín. gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́mọba kẹ́ gbogbo wọn. Àmín. bisimilahi kul huwallah. Bismillahi rahmanir rahim. Kul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. ọlọ́run wọlé abẹ́ gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ ń jòkó yìí ọba ẹ̀ látọ̀dọ̀ àfa àwọn alásàlátù yìí bàbá wa olóko àfa mi àwọn ènìyàn apá àlàáfíà mi Adamallahu hayatahu. ọlọ́run bá wa ṣe dáadáa rẹ̀ fún yín. Àmín. bàbá wa rúra mímà àwa wọn ti ń pàdé nísìnyí yọ̀fẹ̀ tẹ̀ mẹ́rin ọlọ́run ò ní tilẹ̀kùn máa yín Àmín. ọlá àfa yín wájú ọlọ́run. Allahumma àmín. bàbá wa lọ́yà ẹlẹ́mọ̀rọ̀ bàbá Buhari àwọn nù ní àgbàlagbà lọ́yà ọlọ́run ó gbàdúrà yín. Àmín. èyí tá a ṣe lọ́n 16 náà nínú alágàlẹ̀ yín náà wà bàbá wa ẹlẹ́mọ̀rọ̀ kọ́ kalẹ̀ àyínú rìdọ́ ní campus lọ́n 16 oṣù táwa yìí inú alága ni bàbá wa ẹlẹ́mọ̀rọ̀ wà àti ìyá wa ẹlẹ́mọ̀rọ̀ next month ó ṣeun next month ọ̀kàrí méjìdádì next month 16 next month. báyìí náà mo kí gbogbo àwọn àgbàlagbà lérí ìjòkó àwọn kan bẹ̀ wọ́n èyí sàgbàlagbà máa pè wọ́n alágbàlagbà irú àwọn àbáàsì àwọn adéwòyìn àwọn ní sàgbàlagbà àmọ́ wọ́n ti jòkó irú àwọn arádúláfẹ́ ní ọ̀kàbírù àmọ́ wá ní kírísítẹ́nì kan ní la ilaha illallah kírísítẹ́nì ni kọ̀ wá ní kankan tí bàbá arúgbó bímọ ọlọ́run ń ṣe nǹkan láyé kírísítẹ́nì ni kì í wá gbọ́ wá sí mi láyé àfi tí ọba rí pé kírísítẹ́nì mi kan jáde òun náà wà ń bẹ níyì kọ́sítọ́ọ̀mù wa ni ọ̀gá sì ni àwa ní gbogbo bíjà bá ti lọ òun náà fẹ́ máa lọ wá sì ti yìn bá wọn ó ṣe déédéé báíbùlù àwọn yìí náà mo fẹ́ kó dìde àmọ́ mo rí pàwọn èèyàn ń garùn mọ́ ti dìde. Allah. àwa ní gbogbo bí a bá ti ń lọ tóun bá ti ráyè tóun sì ń bẹ́ lù àjọ máa lọ lẹ́kọ̀ọ́ yìí ni ọ̀dà Sunday dákùndé kí gbogbo èèyàn wá gbọ́ lọ́hùn tóbi yóò padà kírun. Allahu akbar. bó ti rọra ṣe wọ́nwẹ́ ọ̀gá ni bá jókòó lẹ̀ Holy Ghost fire your enemy. Àmín àtàwa náà. Àmín. Àmín àtàwa náà. gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jókòó ọlọ́run jọ da fún yín. Àmín. gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọlọ́run mọ́sá dàwọn náà lágbà. Àmín. gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ ẹ bẹ́ ń kalẹ̀ níyì mo recognize presence yín ọlọ́run jọ da fún gbogbo yín. Àmín. àfa àwọn ńláńlá ni ń lọ wáàsí àjọ kéwú lọ́dọ̀ àwọn alájí àgbà ni Musa inú rìdọ́ ẹnu tí ì mọ̀ ni pé bóun ni senior ni o bẹ́ẹ̀ mi lákùntà ni senior ni mi rẹ̀ ni èmi ni senior rẹ̀ ọlọ́run wa mú ọlọ́lùbárẹ́gà púpọ̀ Allah. ọlọ́run kọ́ wọlé àbàbà àtìyá ẹ máa gbọ́ àfa Musa inú rìdọ́ níketu lákùn ọlọ́run mọ́gbà wọlé láyéláyé. Àmín. ọlá àfẹ́ kọ́dà àṣẹ ó sì gbé mi aláǹbọ̀ mọ́ olùdí rẹ̀ lálẹ́ tí gbogbo èèyàn ti pé wàláyé àṣì lọ kò sí bínú àwọn ẹgbẹ́ àwọn alájú wàá fẹ́ dé àwọn ọlọ́ kò sí bínú ọlọ́run wọlé ayé wọn náà gbogbo ntọ́ n bá ń fẹ́lẹ́ kó yìí ọlọ́run máa kó lé ọ lọ́wọ́. Àmín. ọlá àyà àti bàbá. Allahumma Àmín. ń lọ wá sí oníkọ́ra bá sàwùsù kó wọn sì máa lọ ọlọ́tẹ̀hún lọ́rùn ọlọ́run tẹ́lẹ̀ dè wọ́n náà lọ́rùn. Àmín.
ẹ̀yẹ yọ̀ fọ́mọ ọ̀nà òjìn wọ́n lẹ́lẹ̀ kejì ní wọ́n lọ eléré ni wọ́n máa pè wọ́n máa wá rò pé ẹja bẹ̀rẹ̀ ẹja máa ṣe wá sí i bàbá tiẹ̀ máa pa àwọn àfa wa ẹja fi ọmọ Buhari bẹ̀rẹ̀ náà ọlọ́run wọlé abẹ́ ti fi mí bẹ̀rẹ̀ yìí dàpọ̀ ọlọ́run má fọ ẹgbẹ́ yín. amiina. ọlọ́run jẹ́ ẹ máa lo òkè sí. Allahumma amiin. ẹgbẹ́ Ẹ̀yọ̀ Fọ́mọ club ọlọ́run ò ní jẹ́ wálẹ̀. Amiin. òkè ọjà Bádíà la wà yìí mọ̀nà tí àfa wa Sùnúsì ọmọọba ní Bádíà àfa dáadáa ọlọ́run ò ní bọ́ láì jẹ́. èèyàn máa rántí àwọn àfáàrí àwọn ọ̀dọ́ àfáàrí èèyàn máa rántí wọn ni ọlọ́run jọ da fún Sùnúsì ọmọọba ní Bádíà. Amiina. ẹ̀yin òkè ọjà ní Bádíà ẹ̀yin Ẹ̀yọ̀ Fọ́mọ ọ̀dọ̀ wọ̀nyí o ẹ máa rántí ọlọ́run o gbogbo yòówù tó lè dé ọlọ́run ni ẹ máa rántí. Ànábì Yusufu ọ̀rántí ọlọ́run. aleyhi salatu wa salam. ọlọ́run gbàlagbé kọ́ gbàgbé òun ọlọ́run nígbà tí ń bẹnu ilé ẹ̀wọ̀n Joseph nufa ẹ̀yin Christian Joseph ọlọ́run gbàlagbé kọ́ rántí òun ọlọ́run nígbà tí ń bẹ lẹ́wọ̀n. ẹ máa rántí ọlọ́run ẹ̀yin Ẹ̀yọ̀ Fọ́mọ club bólówó bá ń bẹ bí ọba rántí ọlọ́run wà kọ́kọ́ gbowó lọ́wọ́ ẹ̀ níjọ́ ọlọ́run bá gbowó lọ́wọ́ ẹ̀ àwọn tí máa pè é ọ̀ṣọ́ tí máa wà sọ́rùn góòlì tí kó sọ́wọ́ bàtà tí kó nẹ́gbẹ́ italy shoe kíní kan suwéèdì ọlọ́run gba gbogbo ẹ̀ yóò wá mọ̀ ẹ̀yọ̀ kan òun nàbà wá rìn tó bá jò pẹ́pẹ́ ọlọ́run ọ̀rọ̀ mi mà dọ́wọ́ rí ọlọ́run ọ̀rọ̀ mi mà dọ́wọ́ rí ọlọ́run yóò arántí ọlọ́run bọ́ọ̀lù ọlábàgbàgbé ọlọ́run wọ́n gbọ́ lákùú lára ẹ̀ kọ́ mọ̀ pé kankan bẹ ti ń jẹ́ ọlọ́run yóò máa rántí mi ọlọ́run pé ọlọ́run ọlá yìí mà dọ́wọ́ rẹ̀ ọlá mi mà ń wọlé lọ ní ọlọ́run mo fẹ́ kọ́ rántí mi ọlọ́run ni. nígbà wọn ju Ànábì Yusufu sẹ́wọ̀n. aleyhi salatu wa salam. sẹ́wọ̀n pé Yusufu ọ̀rọ̀ àdánwò púpọ̀. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. ìbàrẹ̀ ọlọ́run. bismillahir rahmanir rahim. Ànábì Yusufu ó sùn ọwọ́ àrí lójú oorun kó mo jẹ èèyàn àfa àyẹnù rẹ lọ Ànábì Yusufu rí kó mo jẹ èèyàn láyé ìbẹ́nu wa yìí náà bàbá wa rówó ra mímọ̀ tí ó jẹ èèyàn kọ̀ mọ̀ nísìn kọ́dà bọ́ yóò fẹ́ jòkó lórí iṣẹ́ àwọn ní nọ́nọ́nọ́nọ́ àgbẹ̀ ni bọ́ sẹ́yìn yóò sì jẹ èèyàn a máa fi hàn Ànábì Yusufu nígbà tó jí bàbá mi inni ra'aytu ahadan ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidina. inni ra'aytu ahada ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidina. ọmọ sọ fún bàbá rẹ̀ nù bí dáàdì mi sí oorun tí mo sùn mo lálàá alájìmọ́lá ìyàwó kejì òun ò sùn ó pi rọrọ àwọn tá a níyàwó méjì Ọlọ́run ní ó ṣàánú wa àmín. ẹni bá níyàwó kan wọ́n ní akí dáadáa pé ẹ̀pọ̀ bá pàdé ẹ̀ lọ́nà tó bá kí pé ẹ̀kú alájì àwọn ọmọ ńkọ́ àwọn ìyàwó ńkọ́ tí bá ń lọ tán kéèyàn wá wò pé ó kú gbádùn ayé ẹyọ kan lónìí. àwọn tá a níyàwó méjì àdáwò ni. ìyàwó kejì ò sùn ìwọ̀n ń gbọ́ Ànábì Yúsúfù wá ń gbé ìwọ bá mi inni ra'aytu ahada ashara kawkaban wash-shamsa wal-qamara
رأيتهم لي ساجدين إني ọfẹ sọ àná. رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتم لي ساجدين. bàbá wa ró ra mímọ́. bàbá rẹ̀ ní mo gbọ́ nítorí àmọ́ yáàbù nàìyà látàkì sísírù yáàkà àlà ikhwatika fàyàkìdù lákàkàìdàn iná ṣètọ́nà lílì ìnsánì àdúwọ̀n mubin. يا بني لا تكسس رؤياك على إخواتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان لكم عدو مبين. ọlọ́run o anabi yusufu kò sí làkún bẹ́ẹ̀ anabi àfa inú rẹ̀ lọ ilẹ̀ ń gbóná máa wà jẹ́nà sí anabi yusufu ọwọ́ wo ó ní bàbá mi mo rí ìràwọ̀ mọ́kànlá ìràwọ̀ mọ́kànlá yìí àìnú rí lọ ó rí fà sí àwọn ọmọ ọba kan rẹ̀ tí wọ́n jẹ́ mọ́kànlá tóun sì kejìlá mọ́ ọ̀yá ìyàfà àìnú rí lọ òun Yusufu ló sì kejìlá ó ní bàbá mi ó wá jí kọ̀mọ́ pé ìyàwó kejì oṣù láàyè àìnú rí lọ bá bá dì ní ìyàwó méjì nǹkan ń dé ẹni ó ní ìyàwó méjì wọn ní ká kíwọn náà. ẹ káàbọ̀ alájí buhari ẹ káàbọ̀ ẹ rà sà a máa ń gbádùn yẹn gan tó bá wà rí tí ń lọ́kọ́ wá wò mí lẹ́yìn kí òkú ànáwọ́rẹ́. إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتم لي ساجدين. Ismail Adéwọ̀nyí má fi bínú yà fi para ni òun wá ń bọ̀ wá sí ọfà báàgì ìyàwó rẹ̀ lọ́wọ́. يا بني ìyàwó gbọ́ ọmọ Adéwọ̀nyí gbé báàgì. لا تقصص رؤياك على إخواتك àìnú rìndọ́ òun tún bọ̀ kọ̀ wá lásán òun náà tún mú kàn dání. فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. ẹ̀yin ẹ̀yọ̀ fọ́mọ ọlọ́run ò ní jẹ́ ẹ parẹ́. àmín. ẹni bá wá níyàwó mẹ́ta á ti ṣe kí òun wọ́n ní ká kí òun náà yóò ẹ kábọ̀ Mr. Blazis ẹ kábọ̀ ilé ńkọ́ ìbọ̀lẹ́sùn lẹ́nìí no last Sunday ni mo sọ sùúrù lérè èyí báyìí first stack ni mo wà mo dẹ̀ fẹ́ rí yín ní coming week ò lè bá mi ní first stack ṣé ok sùúrù lérè ni mo sùn yẹn mo dẹ̀ sọ yá àbá ni màá sùn lọ́dọ̀ ìyá àwọn Wàsílà wọn ní bàbá kíhun náà tán ẹ káàbọ̀ ṣé ogun bẹ dára àwọn wà dáadáa wọn wà dáadáa bí wọ́n bá wá ń jà sí yọ̀ sọ fún wọn ni ṣé lè wà dáadáa wọ́n wà dáadáa bóyá wọ́n ẹ̀sẹ̀ pariwo tán ni nísìnyí dán ọlọ́run kí lè wà dáadáa bọ́ọ̀ bá kì í tán wá wò lẹ́yìn kọ́ wa mẹ́rin kẹ́ ọlọ́run ó kú bó ti sọ̀rọ̀ ẹ̀ dà ó nífọ̀kànbalẹ̀ mọ́ bọ́ bá sùn yín lónìí ọ̀nà ọ̀tún lọ́tùnla lọ́kùnrin jọ́ mẹ́rin ó kú bó ti sọ̀rọ̀ ẹ̀ dà ẹ má wọ̀ dá wọn lóhùn ẹ bá kọ́ aláàjì mú ìdí ní sẹ́wọ́n ó gbé ọjà dé ni ebi kún ọgbọ́n mi náà ni ẹ̀yin jàmbá ńgbà yà ẹni bá wá ní mẹ́rin wọ́n ní ká kíhun náà ẹ̀ lẹ́sà ẹ̀ rasa ẹ̀ ṣeun gbogbo lé ńkọ́ owó wọn wà dáadáa ẹ mọ̀yàn kílẹ̀ kó dadi Shakira ẹ ká ọ̀sẹ̀ gbogbo lé ńkọ́ àwọn ìyàwó ńkọ́ wọn wà mẹ́rin ló sì ní ẹ̀yin abiyamọ wọ́n ní ká wá wo òun náà ń bá kọjá tán kéèyàn wá mímẹ́rin wá gbé mẹ́rin bàbá yìí ó kú palẹ̀ má lè kíámà tọ́lẹ́lẹ̀ kẹrin tọ́lọ́ ọ̀fẹ́ òun ti bímọ bì kan bí ọba bímọ ní kò sí nǹkan kan yóò pé èyí tẹ̀ fi wá ní jẹ́ ìrójú ọkọ mi ńlẹ̀ má sì pa sọ́tìmọ̀ pé òkúkú bímọ fún
tòun ò gbé anabi Yusufu. alayhi salatu wa salam. níwọ̀n Mr. Sunday Joseph nu o lọ́dọ̀ tí níwọ̀n sọ fún bàbá rẹ̀ ó ní bàbá mi oorun tí mo sùn lónìí ìní èmi Yusufu. ra'aytu ahada ashara kawkaba. mo rí ìràwọ̀ 11 11 stars 11 ni mo rí. wa shamsa. nígbà mo rí wọn tán ni wà shamsa mo tún wá rọrùn the sun. wal qamara. wal qamara. wal qamara. mo tún wá rọ́ṣùpá which is moon. àwọn tí mo wá rí. ra'aytum. mo ti ṣe rí wọn ipò wo ni wọ́n wà ìgbà mo rí wọn kí ni wọ́n ń ṣe rí ìgbà mo rí wọn kí ni wọ́n fẹ́ dá lára. àṣẹ ra'aytuhum li sáájì kò sára ló kúrárì ni. ra'aytum li sajidina. Mr. Sunday náà kálukú rárá nǹkan mọ̀ dé. Sunday àwọn aṣọ di Suleimana. Right àbí sanni ọ̀sẹ̀ wọn àbá rárá. Right òun lé sáàjìdínà ó ní mo rí wọn. Sáàjìdínà wọ́n fẹ́ẹ́ kalẹ̀ fún mi ni o. Ìyàwó kejì tọ́jà ìyá àwọn tọ̀hún òun ò sùn ó pin rọrọ ni. Bàbá ọmọ Ànábì Yakubu ọmọ pé yẹ kò sùn. Ànábì Yakubu wà pé ó ní ya bunayya. ya bunayya. Ìwọ ọmọ mi Yusufu. la takisus ruyaka ala ikhwatika. Fayakidu lakakaidan. Ọmọ sí o. fayakidu laka kaidan. inna shaytana lil insani aduwwun mubin. Ọmọ mi la takisus. Ìtàyé o gbọ́dọ̀ sọ o. Rògbòyàkà nítorí lójú ràn yìí wọ́n sì làbárí ẹ o fẹ́nìkan o. ala ikhwatika. àmọ́ ìyá rẹ̀ yòókù má sọ fún wọn pé ń tẹ́ ń sọ fún mi yín má wí fún wọn pé orí o bọ́ọ̀ bá wí fún wọn. fayakidu laka kaidan. mo dètè pẹ̀lú rẹ̀ mo sì ọ́n sùtá ń bẹ lábẹ́ ètè wọn mo sì ọ́n sùtá mo dètè pẹ̀lú rẹ̀ wọ Yusufu bàbá ń sọ fún kẹ́lẹ́kẹ́lẹ́ nù má wí fẹ́nìkan kan nínú àwọn ọmọ ìyá rẹ̀ o. òróòrùn ọmọ pé ìràwọ̀ mọ́kànlá tó orí wọn àwọn ọmọ yòókù nù àwọn ọmọ bàbá rẹ̀ yòókù nù àwọn mọ́kànlá yòókù nù tí wọ́n ń jẹ́ kejìlá wọn. Òòrùn tó lórí èmi bàbá rẹ̀ nù òṣùpá tó lórí ìyá yín nù má sọ o bọ́ọ̀ bá sọ fayakidu lakakẹ́dá. fayakidu laka kaidan. fayakidu lakakẹ́dá wọ́n dètè pẹ̀lú rẹ̀ wọ́n da ètè pẹ̀lú rẹ̀. Allah. ó nítorí. inna shaytana lil insani aduwwun mubin. iná kọba àrí ṣáda fún nùnù ọ gbọ́dọ̀ sáré pé nùnù ja alifu jágánmá nùnù bá ní wọ́n máa bú ọ pé ohùn rẹ̀ dùn ní ọmọ tajwid. inna shaytana lil insani aduwwun mubin. ọ̀ya yìí ó ní iná ṣètọ́nà orí ṣètánì torí bàbá ń sọ fún mẹ́nu bá ẹ̀yin dalérú bàbá. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú àwọn ọmọ tí mo dẹ̀ bí Samson rèé o ó ti di graduate ẹ̀yin olórí burúkú yòókù gbogbo yín mo rán léwe bí kẹ́ máa lọ mú gbó bí kẹ́ máa lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn tó wá wò pé ṣé Samson all right àmbẹ́bẹ́ náà wọ́n sì wo Samson náà fa kó tó bí oṣù kan wọ́n lóṣù kò jí mọ́ wọ́n rọ ní nǹkan. Bàbá wa gbé eyín ọ̀kankan mi o àwọn náà wá gbé eyín ọ̀kankan o kódà ti kọ̀rọ̀ gan ọ̀kà lè ta kù sí ọ̀rọ̀ rí lásọ̀ a máa kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ni ẹ̀yẹ yọ̀ fọ́ ma Ọlọ́run ẹ̀ máa rántí
anabi Yusuf ọgbọ dákẹ́ ngbàlẹ mọ ìyá bá kọ àwọn yòókù ẹwà ní ẹwà tí wọn ti dagunu kí ẹjá sin erí kalẹ̀ ẹwà gbọ́n tábúrò yìí ń wí lánàá ó ṣe bí mo sùn ni ń wí fún bàbá pé báyìí la ilaha illallah Muhammadu Rasulullah. níbi wàhálà ti bẹ̀rẹ̀ nù bàbá wọn wá ń da Yusuf láàmú ẹ̀yẹ́ yọ̀ fọ́mọ́ ẹ lọ́ọ́ gbà pé ní tẹ́ bá jẹ́ ẹ jẹ àmáyélé dààmú yín ẹ̀yẹ́ yọ̀ fọ́mọ́ club ẹ lọ́ọ́ gbà pé ní tẹ́ bá rí ẹ rí tọ́lọ́mù bá ti kọ́ àmáyé dààmú yín ayé ò lè pé kí tọ́lọ́wọ́n mọ̀ sẹ́ wọ́n dààmú kádàrá ni ìwọ tí iná bá ń jó lábẹ́ ilé má lọ sàdúrà kò sẹ́ni tí èrí àyínú rè lọ àbáwá náà rí àárí àmà aborí Ànábì Yusuf ń wọ̀nà wọn dọ́gbọ́n pé bu ọmọ yìí nítorí ọbẹ̀ rí èèmọ̀ ń bẹ á sì kísà fún ọ wọ́n sì máa daran wọ́n wá ń daran ń bọ̀ ya wọn ẹ̀ já lọ bá bàbá wa ó ti ẹ̀jẹ̀ ọ́ tẹ̀lé wa bàbá wa ju Yusuf lẹ̀ mọ́ nígbà bàbá ti mọ̀ pé ọmọ gidi ni eléyìí ọ jẹ nǹkan gẹ́gẹ́ bí àwọn ànábì Ọlọ́run bàbá ò sọ Yusuf lẹ̀ mọ́ wọ́n dètè bàbá wa àbúrò wa ẹjọ́ máa tẹ̀lé wa bàbá ń daran lọ yàlẹ́tà wọ́n yẹ̀ làá yọ̀ máa gbádùn yọ̀ máa ṣe á sì máa fi sí di àwọn ẹrù atabako kalẹ̀ ẹ̀rẹ̀ omi táwọn ẹran mu ni àwọn kọ̀pá tá a fi ń dà wọ́n ni báàgì tá a fi ń ta gbé kọ́rùn ni yọ̀ máa dúró wa inna lahu la hafizun wá bá wa olùsọ̀rọ̀ iná lajẹ́ a máa sọ bàbá wọn ni ìníláyà àzúnù ní antẹ́sà àbúbìyí èmi ànábì Yakubu láyà àzúnù ní kọba mi nú jẹ́ rárá antẹ́sà àbúbìyí pé kẹ́ ẹ lọ pẹ̀lú ẹ̀ àmọ́ ẹ̀rù ń bà mí kẹ́ ẹ mọ̀ wá pé kò pàjẹ́ bàbá ló wá júwe tí wọ́n ṣe fún wọn. ayida ilala afa inú lọ jẹ́ yọ̀dá máa lọ. ẹ̀yin ẹ̀yọ̀ fọ́ ma ọwọ́ àdọ́wọ́ yín ẹ̀ mọ̀ mọ́árì ẹ̀ mọ̀ rántí ọlọ́run ẹ̀ mọ̀ rántí ẹ̀ sì tọ́jú ìyá àti bàbá tó bí yín gbogbo ẹni tí ń bẹ láyé tí ò tọ́jú ìyá àti bàbá ẹ lọ́ọ́ wo àbọ̀ wọn láyé lónìí mo fẹ́ kábọ̀ tí yóò dùn mo sì fẹ́ kẹ́ ẹ rí bí sẹ́rù ká ẹ tọ́jú ìyá ẹ sì tọ́jú bàbá ẹ sì má wá nǹkan kan ẹ̀yẹ yọ̀ fọ́ ma ẹ má wá nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá kan ọlọ́ọ̀ni ẹ má wá ẹ gbọ́ Lukman nígbà tó ń náà kìlọ̀ fọ́ mẹ́ òun náà ni ya bunayya la tushrik billahi inna shirka la zulmun azim. ìwọ ọmọ mi. Ya bunayya. ìwọ ọmọ mi. La tushrik billahi. La tushrik billahi. Inna shirka la zulmun azim. ó ní ìwọ ọmọ mi mo fẹ́ kì ọ́ nílọ̀. ìwọ ọmọ mi. La tushrik billahi. má dà nǹkan kan mọ́ lọ́wọ́ àyínú rẹ̀ lọ má wò kìlọ̀ má dà nǹkan kan pọ̀ mọ́ lọ́wọ́ ìwọ ọmọ mi o bọ́ ọ bá ti gbájú lọ fẹ́ da kan kọ́ ọ lọ ẹran lọ́rùn kọ́ ọ da ẹ̀jẹ̀ sí nǹkan ẹ̀yin ẹ̀yọ̀ fọ́mà òun nìkan kọ́ lẹ bọ̀ bọ́ ọ bá ti wò pé gíga tí ń wá ìkọ́sẹ́ ni ó lè ṣe Mr. King ló lè ṣe fún mi ó ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ó ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bọ́ ọ bá ti wò pé ọ̀sẹ̀ tí bàbá wa ẹ jókòó lẹ̀ Ọlọ́run ó jọ dá fún yín. ní jáde ni mi bá ti fẹ́ jáde ọkàn mi ń sọ kankan fún mi ni mi bá ti ní jáde ní jáde ọkàn mi ń sọ kankan fún mi ọkàn ẹni sì làáfẹ́ ẹni ẹ jókòó lẹ̀ Ọlọ́run ó jọ dá fún yín. wọ́n jíṣẹ́ tẹ́ ẹran wọn àmọ́ ọkàn ẹni làáfẹ́ ẹni. bàbá wa rówó ra bí wọ́n ti gbọ́ kí ó ti mọ kéye bẹ́ẹ̀ ń bá máa wò mí dáadáa èmi ẹ̀ ṣe nǹkan lásán jọta awórílé ní ìyẹn rí pé gbogbo stéèjì lèmi máa gùn Ọlọ́run kò fèrè jẹ mùtíkò njọtọ kan stéèjì tiẹ̀ tán ní gùn lálẹ́ mo ní gùn ó sì ní tí mo rí
ẹ̀yin ẹ̀yọ̀ fọmọ ẹgbà kó ní ti mo rí ojú tẹ̀ mọ́ wò yí jura wọn lọ ìbẹ̀yìn àgbàlagbà tẹ̀ ń bẹ́ ń kalẹ̀ bẹ́ẹ̀ yóò ti mọ́ nu. ìwọ màmí láàtú ṣìríkì billahi ibi àdé nu. Ya bunayya. ìwọ màmí. La tushrik billahi. Inna shirka la zulmun azimun. bàbá wa rọra mi mà. ìwọ màmí má dà gàgà pọ̀ mọ́lọ́hún rárá bọ́ ọba ti gbójú lọ́sẹ̀ kan pé njọ́ n bá ti wọ ẹsẹ̀ yìí njọ́ náà lèmi rówó ń bi iṣẹ́ ó ti sábà pẹ̀lú ọlọ́run kò dìgbà tó ọba da ẹ̀jẹ̀ ẹran sínú kòkó kò dìgbà tó ọba dẹ̀jẹ̀ ẹran sí rí òkúta kò dìgbà tó ọba dẹ̀jẹ̀ ẹran sí rí irin ló tó ṣẹbọ ẹbọ nìyí wù náà àmọ́ bọ́kàn rẹ bá ti lè rò pé lágbájá jọ ọlọ́run lọ kí lè mọ̀tọ́jọ́ ọlọ́run lọ láyé nísìn afá inú ìdọ́ owó ni àti ṣe wá sí wọn ni bẹ́ẹ̀ yẹn bá pààyàn lónìí ẹ̀yìn ayọ̀ fọmọ bẹ́ẹ̀ yẹn bá dúnbú èèyàn lónìí tó bá ní owó dáadáa yóò mú ẹnì nǹkan tó kọ́lọ̀ wárú àwọn lọ́ọ̀yà bàbá Buhari tó jókòó yìí lọ́ọ̀yà ẹlẹ́mọ̀rọ̀ bí bàbá èmi mọ̀ pa lóòótọ́ ẹgbà 10 million ní wọn fẹ́ sẹ́wọ̀n àbáyọ̀ máa rọ̀ pé ìdíyẹ àtúntà tí wọ́n ti ìbí fúrọ̀ ya adájọ́ àwọn lọ́ọ̀yà máa lọ wú àwọn kéèsì kan tó yẹ pé níjọ́ wọn ti ṣe kéèsì ọ̀hún ó ń tọ̀hún gan wọn mọ bí wọ́n sin sí mọ́ wọn à lọ yóò sì wíìnì owó jọ lọ́hùn lọ ní ẹ bá yọ yẹ̀rọ àbá mi sánà ní sinú ẹgbẹ́ tó bá ní owó dáadáa yọ padà bẹ́ẹ̀ tó bá kọ́ lọ bá chief executive láti ẹ má bínú lọ́rọ̀ tí mo sọ ẹ̀mí ní sọ́rọ́ ẹ̀ mọ́ ẹjọ́ tó lọ lọ́hùn 50,000 ní ẹ fi ṣe báyìí ibẹ̀ náà àbójú ma pé wàá padà àwa náà jẹ́ mí náà jìmù ni mo sọ bẹ́ẹ̀ fáwọn yòókù lẹ̀ má dọ́dọ̀ ẹni mẹ́mbà mọ́ àwa gan-an ní ẹgbẹ́ yẹn a dẹ̀ máa tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n pè àfa tẹ́lẹ̀ 50,000 àwa náà àwa dẹ̀ ní pẹ́ńsù àwa dẹ̀ ní rẹ́sà wọ́n sì pè padà lóòótọ́ ẹ wàrà tó ń dá láyé lónìí bọ́mọ tálíkà bá ṣẹgbẹ́ òkùnkùn táwọn ọlọ́pàá bá mú bẹ́ẹ̀ ni ó kù sí. àwọn ọmọ senators àwọn ọmọ èèyàn ńláńlá àwọn ọmọ IG àwọn ọmọ èèyàn kankankanka àwọn ẹlẹ́wàá bá ń di ẹgbẹ́ òkùnkùn wọ́n wà ní àwọn mú wọn o àkó èèyàn ogún àti kẹ́nẹ́ kan ẹ̀ nígbọ̀ kankan mọ́ wọ́n dà wọ́n lẹ̀ ọmọ tálíkà ní kọ́ mọ̀ wọn rẹ̀ ní tí wọ́n á dùn méjì bàbá ọlọ́run àmọ́ ayélu rẹ̀ lọ ọmọ tálíkà kan ní ọ̀wá nílà ká yìí wọ́n tọ́ wọn pé wọn ní kankan nulẹ̀ yín bàbá rí o ní gbòkò nìkan kọ́dà ordinary councillor bàbá rí o jẹ́ wọ́n wá dára yóò tilẹ̀ òun lọ́wọ́ ṣáájú pé ọlọ́run ẹja ṣọ́ọ̀bù ẹ̀ nígbà wọn mọ gidi kálukú òun wọn kọ́ mú ẹjọ kápítà ni bàbá mi ẹjọ mọ́ lọ́bẹ̀ àwọn wá ní kápítà kí ni not be you the number one wey ṣe mí kéde yẹn àwọn ọlọ́pàá àwọn ọ̀rọ̀ àbọ̀ lọ́wọ́ má sọ pẹ̀lú ọlọ́run ni ó mú lọ́wọ́ ọlọ́run ni ó mú lọ́wọ́ isa gegele ọlọ́run jọ dáa fún ọ inshallah ọlọ́run wá ń wò wọ́n ìwà pé lọ́ọ̀tù ṣìrìkì bíláì ẹ má sọ pẹ̀lú ọlọ́run o ẹ̀yin ẹgbẹ́ yẹn fọ́mà ẹ má gbà kàkẹ́ bọ́ọ̀lù lẹ́yìn ọlọ́run anábìrì pọ́n ní wọ́n mọ́ mi. La tushrik billahi. má dà kàkẹ́ kọ̀ bọ́ọ̀lù. Inna shirka la zulmun azimun. gbogbo ẹ̀yin tá a pè wáyìn lónìí ẹ dì í mọ́wọ́ dáadáa pé ọlọ́run ló yẹ kéèyàn máa rántí ẹ gbọ́n tí ń sọ gbẹ̀yìn àwọn wá sí ọ̀rẹ́ bọ́ ṣíṣe àbòsí ni lọ́dọ̀ ọlọ́run o kò tún wá dákẹ́. Wa in jahadaka. àyínú ìdọ́ mo yọ̀dá rẹ̀ máa lọ ọlọ́run tẹ́lẹ̀ dì ọ́. Ala an tushrika bi ma laysa laka bi ilmun. àyínú ìdọ́ mo dúpẹ́. Fala tuti'huma wa sahibuma fi dunya ma'rufa. bàbá wẹlẹ mọ. Wattabi' sabila man anaba ilayya. bàbá wẹlẹ mọ rọ. Thumma ilayya marji'ukum. bàbá wẹlẹ mọ rọ lọ́yà ẹjọ́ wọn yọ mí ń pò ọlọ́run jẹ́ máa rí. Àmín. ẹjọ́ wọn gbalẹ̀ wá àwọ̀ ẹbí ọlọ́run máa gbé tọ́ wá. Àmín. Àmín. ẹjọ́ pé bẹ́ẹ̀ ni
èmi mo gbé owó náà báńkì owó náà sì ń lọ bíi 300 kìnnìkan mílíọ̀n ẹ̀yin náà gba 100 kí n wí ni ọlọ́run máa gbé wá báyìí. àmín. iṣẹ́ tí wọ́n nu àfi ká ṣàdúrà fún wọn bẹ́ẹ̀. chairman ẹyọ fọmọ èkó dùn wọn sọ chairman ẹyọ fọmọ láti chairman ẹyọ fọmọ láti ẹni bó ti dùn ún wí ọba ìgbà wà lóyún lókè ni sí àwọn òtí ẹ̀ tún ní ṣe sí chairman ẹyọ fọmọ láti èkó yá èkó bọ̀ chairman ẹyọ fọmọ láti ó tún fi dẹmọ sílẹ̀ láti ọlọ́run ò ní fọ yín. àmín. ọlọ́run ò tiẹ̀ ní fọ ọlọ́run fọ̀nà mọ̀ yín púpọ̀ tẹ́ ẹ fi pé wá sí gbogbo àfa kọ̀ọ̀kan ni ẹ máa pè ẹ ti pè mí báyìí bọ́bá tún dọdún mi ẹ tún pa àfa mi ẹ tún pa àfa mi àfa ni ẹ máa pè ẹ má wo pé bẹ́ẹ̀ bá pe lérí àwọn olówó ọ̀wá bólówó ọ̀wá náà bálùbáríkà bá ti wọnú ẹgbẹ́ yín kọ̀kọ̀ tán ọlọ́run jẹ́ ẹ máa gòkè. àmín. anabi Lukman wa sọ fún. aleyhi salatu ó wa ní salam. inna shirika ọ̀rẹ́ bọ́ ṣíṣe lazulimu na azimu àbòsí ńláńlá ni o. ìwọ́n tún kìlọ̀ fún mi bọ̀. wà á ń jàdáká. wa wasoyna li insani biwalidayhi amalati ummu wahana ala wahani wa bisalu fi amaini anishikurili wali walidayka ilayal masiru. wa wasoyna al-insana biwalidayhi hamalati ummu wahanan ala wahani wàmúlù wàfisọ̀lù fi àmẹ́ni anishikurili wàlíwàlídẹ́yìká ìlàyàmásírù. ẹ̀yin ẹgbẹ́ ẹ̀yọ̀ fọ́mọ ìyá yín bàbá yín wọ́n dọ̀wọ́ yín ẹ tọ́jú wọn kẹ́ ẹ lè débi ẹ̀ ń lọ. wọ́n ma wọ́n bá tọ́jú ìyá àti bàbá wọn lè débi ẹ̀ ń lọ. bọ́ba ké kọ́ ìdátòlù Baghdadi tí ìyá rẹ̀ bá ṣàdúrà fún pé àwọn àjò orí yòókù ké dáadáa torí pé a ti dàgbà àwọn náà ló ń sìn àjò orí àjò lọ bí bàtà yìí ti lọ àjò lọ bí kíní ti lọ ẹnu wọn tó kéyìn náà ọlọ́run wọlá wàhálà tó ṣe fún wa ọ jẹun mímọ́ ọmọ lọ́ọ̀dì mọ́ ọkọ̀ jẹun mímọ́. ẹ̀yin ẹ̀yọ̀ fọmọ ìyá yín àti bàbá yín dọwọ́ yín ọlọ́run wọ́n wà sọ iná ní ìnsáni àti sàsọ́ọ̀lẹ̀ fọ́mọ èèyàn bí wàlídẹ́yìn nípa àwọn òbí ẹ̀ méjèèjì òbí méjèèjì dọwọ́ yín àwọn òbí yín méjèèjì dọwọ́ yín tọ́jú bàbá rẹ tọ́jú ìyá rẹ kẹ́ ìyá rẹ kẹ́ bàbá rẹ gẹ́ bàbá rẹ gẹ́ ìyá rẹ. hamalati ummuhu wahanan ala wahani. amalati ni akilọ́bẹ̀rẹ̀ ayé kìíní. hamalati ummuhu wahanan ala wahani. abdulhakeem ẹ fọkàn balẹ̀ gbogbo yín náà lẹ́jẹ̀ èèyàn. amiina. ọlọ́ni wọ ọmọ ní tí mo fi ní ọ tọ́jú wọn ìjọ ọmọ hamalati ummuhu bàbá wa àgbàlagbà hamalati ummuhu ìyá rẹ olóyún rẹ. wahanan. ó ti lágbára kọ lágbára ma. ala wahani. ẹni ò lè gbèsè kánmọ́kánmọ́ ìwà yóò gbé torí ìwọ tó dì síkùn. hamalati ummuhu wahanan ala wahani. gbogbo ti lóyún rẹ lérí ọ̀lẹ àti kọlẹ̀ ọlọ́run tó wá ní èyí ò ní kẹ́kọ̀ọ́. wàhámùlù. wàfi sọ́ọ̀lù fi àmẹ́ni. wàfi sọ́ọ̀lù fi àmẹ́ni. wàfi sọ́ọ̀lù fi àmẹ́ni. ẹ̀yin ẹ̀yọ̀ fọ́mà ìyá rẹ̀ tún wá fún ọ lóyún ó fún ọ lọ́yàn ọdún méjì kírísítẹ́nì ọ̀rẹ́ mi káfún ní Muhammadu Sani ọ̀dà Muhammadu Sani Sunday méjèèjìlá àpapọ̀ Muhammadu Sani Sunday yóò padà di Sani náà ni tá a pè wá sí tá a lọ sí wá sí ta wọn ọlọ́run bá mú lágbára ọlọ́run ní gbé ọ ṣubú àmín ọlọ́àfà mi wájú ọlọ́run àmínà. báwa ti máa ṣe wá sí tiwa nù bẹ́ẹ̀ bá mú wá dùn á ṣàdúrà fún bọ́lọ́run ti rán àwa nù ó lè rán àwọn míì wọn má lójú tí wọ́n pa àwọn èdúró àmọ́ àwa ń dúró ẹ má bínú.
wàbí sọ́ọ̀lù fi àmẹ́ni. wọ́n fi sọ̀lù fi àmẹ́ni. ó tún wá fún ọ lọ́yàn ọdún méjì ló fi mú ọyàn nígbà àyàyà tó bí ọ sáyé ó mú ọyàn lódìdí àyàyà kan oṣù mi ń bá ń sunkún ìyá ò ní gbádùn bọ́ ń bá ń sunkún ìyá ò ní jẹ bọ́ ń bá ń sunkún ìyá ò ní mu bọ́ ń bá ń rí nira ìyá ò máa rí nira ni bọ́ ń bá ń rí dẹ́kun inú ya dùn bọ́ ọ bá sùn ìyá rẹ̀ ò ní sùn bọ́ ọ bá jẹ ìyá rẹ̀ ò ní jẹ ìyá gbọ́mọjó láì rílù ìyá ọmọjó kò sì sí la ilaha illallah. wọ́n fi sọ̀lù fi àmẹ́ni. o ṣeun dógó ọ̀rẹ́ mi. a ní ṣìkúrílì wálíwálídẹ́ìkà ilayal masiru. ọlọ́run wọ́n fi sọ́ọ́lù wí amẹ́ni ọdún méjì ló tún fi mú yan ni ẹ máa wọ́n lọ́hùn gbogbo wa bá tó jókòó yìí bàbá wa rọra mímà ọlọ́run bá sàwọn ìyá tó bí wa lẹ́sàn-án lóore. àmín. ìyá mi tún sún nígbà tí ń tún ọmọ pọ̀ láàrin ìta aṣọ ti kátì la ilaha wọ́n wá gbogbo ẹtí ìyá Allah wọ́n wá ní ìyá ẹ fa aṣọ sálẹ̀ ó lè ṣe wọn ọmọ tí ń pọ̀ ni ìyá rẹ̀ nu bá kí ló fẹ́ fi sálẹ̀ sàn. àwọn àǹbọ̀ kánfàsì 3,500 wọ́n wọ jíǹsì 2,500 olótó gbélé 4,000 wọ́n ní ti Italy ni wọ́n tún wá máàkì ẹ̀ láàyè ìwọ ọmọ ọ̀nà òwúrọ̀ fẹ́ gbà bọ̀ bá kú. wọ́n fi sọ̀lù fi àmẹ́ni. ìtàkùrẹ́ wọ́n tó ń jẹ ìwọ ọmọ kí ni ìyá tó bí ọ kí ni wọ́n ń jẹ rí. wọ́n fi sọ̀lù fi àmẹ́ni. ìtàkùrẹ́ wọ́n tó ń jẹ ìwọ ọmọ kí ni ìyá tó bí ọ kí ni wọ́n ń jẹ rí wo bí ọlọ́gbà tí wọ́n ń gbé ibo níyà rẹ̀ ń gbé rí. èsì máa ń bẹnu lé tiẹ̀ jésì ń bẹnu lé ìyá tó bí ọ. mọ wọ tànà mọ ni wọ aṣọ táwọn alájà wọra nana bí a bá tó lọ́dọ̀ wọn lónìí náà ní tún bẹ lára wọn o. wọ́n bẹ nú òrùn nísìnyí nú ọjà ọmọ ń bo ni wọ́n wà kí ló fún ìyá rẹ̀ jẹ ẹ dákun ẹni kọ́ ọmọbìnrin yìí lọ jókòó ná kí ló fún ìyá rẹ̀ jẹ ìwọ ọmọ. ìyá rẹ̀ ti dásìkò kọ́ máa jẹun rẹ̀ kọ́ wá rí jẹ ǹjẹ́ ọbẹ̀ lọ́hùn pé ọlọ́hun ìyá mi jẹ́ rí tọ́jú. ẹlòmíì lè rí pé wọ́n ń gbá bọ́ọ̀lù lásán ó sì bet pẹ̀lú 10,000 ẹni tí ìyá jẹ lówó sì wálé ní sì ń bú ìyá rẹ̀ nulẹ̀ gọ́sì lọ junction bí tẹ̀ ti wo bọ́ọ̀lù o sì bet pẹ̀lú 10,000 náà ọlọ́wọ́n wọ́n wá jẹ ọ́ wọ́n gba 10,000 wọ́n wá lé onígbèsè wá wá ìyá rẹ̀ wálé ọwọ́ abẹ́bẹ̀ pé alájà lágbára ọlọ́wọ́ ẹ má wọrí wọ́n máa fún yín ẹ wọ́ ọmọ wọ́n máa fún yín sọ́ọ́rọ̀ àlìjẹ́ náà ọ̀ràn tí ọlọ́run ẹ̀yẹ́ yọ̀ fọ́mà ẹ̀ máa ràn tí ọlọ́run. ẹni ṣìkúrílì. wọ́n máa wo gbogbo tí a ṣe lórí rẹ̀ tó fún ọlọ́yàn tó ṣe gbogbo ẹ̀ olóyún rẹ̀ ó fún ọlọ́yàn àmẹ́yìnì ọdún méjì àníṣìkúrìlì ọ̀hádùgbẹ́ fẹ́mi ọlọ́run tí mo ní wọ́n bí ọ̀sá yé. àníṣìkúrìlì. dúpẹ́ ò ní dúpẹ́ fẹ́mi ọlọ́run ni. wálíwálídẹ́ìkà ilayal masiru. baba abdulrahimi mo sọrí gbogbo àfa mi. ìkẹ́tọ̀lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́tọ̀lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. kọ́lá babúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ yọ̀bọ mọ́ ìkẹ́tọ̀lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́tọ̀lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. kọ́lá babúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ kó àfa mi ò ní tẹ́ o. àmín. àfa mi ò ní tí o. àmín. oníwàásí àgbáyé ò ní tẹ́. àmín. ọmọ àmínú lábàtà ò ní mọ̀sí. àmín. ayélujára mọ́ òfin ni wàásí àgbáyé. ìkẹ́tọ̀lá tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́tọ̀lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. kọ̀lọ̀ bá búdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa.
mi ò ní léwu. àmín. àbámi ọlọ́láfíà ò nílé ayé yìí tọmọtọmọ. ìkẹ́ àtọ́lá tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ẹ máa rántí ìkẹ́ àfáà yìí. àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ẹ máa ṣàdúrà fún àfáà kọlọ́ba yìí. budurahimi oníwàsí àgbáyé àfáà dáadáa. àfáà mi ní Bukari Musa wọlé náà akramakumullah wọ́n sì wò mí báyìí. wọ́n ní kálukú ń gba sàádà wọ́n náà gba sàádà rẹ lónìí ó sì lọ́ọ́ bí kankan. gbogbo àwọn yòókù rẹ wọ́n ti lọ lu ẹlòmíín lọ mọ́sàrẹ ẹlòmíín lọ kínní olódú ọmọ sinmi náà ni wọ́n mọ wòran rẹ láyé. 1971 mọ́dọ́dọ́ àfa mi kí n sọ history díẹ̀ fẹ́ yìí náà kí n tó mọ bá wà sí mi lọ kí ẹ bá mọ̀ pé nǹkan jìnnà síra wọn. 1971 mọ́dọ́dọ́ àfa mi nbẹ̀nbẹ̀ fa doni tí kú o nígbà òdi 1982 wọ́n bẹ̀rẹ̀ nọ́ọ̀sì jíjá lọ́dọ̀ àlùfáà wa Musa Bọ́láńtà ọmọ tíyàwó ọjọ́ náà bí nísìnyí ó ti di graduate mbẹ́ mo ti bẹ̀rẹ̀ ti ń ṣiṣẹ́ èmi àmọ́ àpè Musa Bọ́láńtà yìí ní dádì mi nígbà tí wọ́n jẹ́ Musa torí mi jẹ́ Bukari Musa ọkọ ìyàwó ọjọ́ náà dàgbé ní Musa Bọ́láńtà ẹ máa wú ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ gbìjẹ ẹ̀dá ń bá bọ̀ bẹ́ẹ̀ nígbà òdi 1977 mo bẹ̀rẹ̀ wá sí ṣíṣe 1977 nígbà 19 oṣeun ọ̀yá yìí mo wá bẹ̀rẹ̀ wá sí nígbà mo bẹ̀rẹ̀ wá sí ń ṣe wá sí fáwọn ẹgbẹ́ kan à ń pè wọ́n ní Islamiyat Y ọ̀yá yìí 1977 èyí tí ń jí wá sí ṣe ọmọ kékeré yìí ń ṣe wá àti báwọn ẹgbẹ́ kẹta ń pè ní Islamiyat Y organization wọ́n ń bẹ láyé wèkú ẹ̀ńtọ́ dálẹ̀ founder wọn ń bẹ láyé kéèkú lónìí kéèyàn lọ́ọ́ béèrè ń bẹ ń lọrin. ẹ máa gbọ́ bọ̀ ń bá bọ̀ báwọn ń bọ̀ ya mo bẹ̀rẹ̀ wá sí ìta wa láwọn 1989 nkankan mọ́sálásí ìta wa bá mi àwa ni ìmáàmù bàbá mi náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lì mo bẹ̀rẹ̀ wá sí mbẹ́hùn aago mẹ́sàn-án ó kùsẹ́ mẹ́ẹ̀ẹ́dógún èmi ó bẹ̀rẹ̀ wá sí níta wa yóò ti kún kalẹ̀ Ọlọ́run ṣeun àbísẹ́ báàrí Ọlọ́run fi dúpẹ́ ni bọ́lá yín wà ń gbaná. à ń bá bọ̀ bẹ́ẹ̀ wọ́n bá di aago mẹ́wàá ó kùsẹ́ mẹ́ẹ̀ẹ́dógún bọ́ọ̀sì tí ó gbèmí lọ wá sí àfáà mi lọ́jọ́ ọba ó ti dé ń kùsẹ́ mẹ́ẹ̀ẹ́dógún wáyé èmi náà ṣe lábàánà ní kun lọkọ ilé ọjà náà sínú ní wàá dúró báyìí wájú àfa mi wákàtí mẹ́rin. èjìká ẹni mo gbàgbọ́ ké lágbára ìjánásì fún bàbá wa lájí àgbà ìjánásì fún àfa mi. tọrọ wàhánà. má lọ nbẹ mo fẹ́ káwọn èèyàn mọ bí tá a ti ń bá bọ̀ ni. bìrù hìlábìbì. káwọn èèyàn mọ bí tá a ti ń bá a bọ̀. Tama- ààrẹ tí àfa rẹ̀ ń tọ́jú ẹ̀ sọ fún mi pé ààrẹ tí àfẹ́ ẹ̀ ní ni. tamazakina. ń bọ̀ àfa ẹ̀ wò bí tá a ti ń bá a bọ̀ jọ yẹ kọ́ mọ kí wọ́n gbàgbé àfa rẹ̀. ọ̀gá rẹ̀ tó bá kọ́ ní sẹ́ ọ̀gbọ̀dọ̀ gbàgbé ẹ̀ àfa tiẹ̀ nu. bíríkìlà lọ́ba kọ́ ọ̀gá rẹ̀ tó kọ́ bá a ti mọ̀bẹ láyé àfa rẹ̀ nu. bọ́ ọba ti gbàgbé ẹ̀ ayé rẹ̀ ó nira. tọ́ba ní yéṣu ọ̀gá rẹ̀ mọ́ ayé rẹ̀ ó nira. ká lọ bí iṣẹ́ mọ́tò bẹ́ẹ̀ làwọn náà ti rí tọ́lọ́ kọ́ bọ̀ ẹni ó mú ọ lọ́tọ́jẹ́ wọn mọ̀ ń dírẹ́fà ní gáréèjì ń àfa rẹ̀ nu bọ́ ọba gbàgbé ẹ̀ ọ́ kábùkù láyé. ọmọ ká lọ mi ta tí wọ́n yọ búlọ́ọ̀kù mẹ́rin mi náà ti máa ń àjọ máa ń gbé ni so tá a bá ti gbé báyẹn tó bá dìrọ̀lẹ́ wọ́n lè fún 500 wọ́n máa ń kà ni so wọ́n á yọ commission fún wa lórí ẹni ó fi ọ̀hàn tó òfin gbé búlọ́ọ̀kù tó fi mọ̀ pé bọ̀bọ̀ là sí wà lánàá ẹni ó fi ọ̀hàn tó fi mọ̀ pé òun gbé búlọ́ọ̀kù ni ọ̀gá rẹ̀ nù bọ́ bá gbàgbé ẹnu àdúrà Ọlọ́run dájú ìjà kọ́ ẹ máa gbọ́ Ọlọ́run torí náà Ọlọ́run kó sàfà wà lẹ́sàn lórí Ọlọ́run bá ṣe dáadáa fún yín. àmín. lèmi fi tẹnumọ́ wákàtí ẹni tí ń dání àdúrà ní fi ṣe bàbá mi mi ti ń ṣe é nì ẹnìkan ti ẹ̀kọ́ amílẹ̀rìn ó ní alájì wọ́n níbẹ̀ tí wọ́n ṣe wá sí lẹ́kọ̀ọ́ tí wọ́n ní ẹ̀kí ń ṣe wá sí lọ́rin mọ́ ni òtún gbọ́ nǹkan mo wá ní sẹ́nu àwẹ̀ láwà yìí mo ní tó bá di báwẹ̀ bá di 27 máa bọ̀ ń lọrin
tọ́ba dẹ̀kẹ́ bí aago mẹ́jọ gbogbo ẹni ọba rí ipò ńlọ́wọ́ àti Buhari ńgbà tó dé ọwọ́ awù gbọ́dọ̀ kọ́ ni àwọn tó sọ pé kì í ṣe wá sí lọ́rin kò ní dáa fún wọn ní jẹun ọmọ mọ́ má ṣe pé kí ló dé ebó o ti rí iná wọ́n ní wá sí wo ní kún lẹ́kọ̀ọ́ má bọ̀ ń wá sí mi lẹ́lọ́rin lálẹ́ ẹ̀yin jẹ̀mọ́ ẹ lọ bow. If you know the meaning of bow, which means not tẹríba fún àfa rẹ ẹ lọ gbà fáwọn àfa yẹn o ẹ dákun ìfẹ́lẹ́ yìí sọ̀rọ̀ mo ní pé àwọn ọmọ kéwù la sara wa jọ sí tẹ́tì ẹ jẹ́ gbà fáwọn àfa wa bá a bá ti gbà fáwọn àfa wa wà láyà yé wọ́ọ̀dà ní ọjọ́ mi ojú wa ká àfa mi lẹ̀ bẹ́ẹ̀ yẹn ti mọ̀nù. ẹ yẹ yọ̀ fọ́mọ Lukman ò tún wá dákẹ́. Ya bunayya la tushrik billahi inna shirka la zulmun azim. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين لا إله أن اشكر لي ولوالديك إلي المصير. ẹ dákun ṣe láti fi spíkà yìí báyìí gbogbo yín bẹ́ẹ̀ bá fẹ́ jókòó ẹ wá jókòó lórí rọ́ọ̀gì yìí wọ́n fẹ́ káwọn àyà yìí máa rí mi ẹ dákun ẹ fi bẹ̀yẹn lẹ̀ torí àná Muhammad ẹni tó bá ń pòun lè jókòó wá jókòó lórí rọ́ọ̀gì yìí kọ́ máa wò mí lọ́ọ̀kan báyìí ọba ìpọ́ fẹ́ rí mi náà ni ọlọ́njà alùbáríkà yẹn pọ̀ ẹ fi ọ̀dọ̀ àwọn yàwọn lẹ̀ ńgbà kan làwọn náà ń bẹ báyìí àwọn náà à ń gbá bọ́ọ̀lù kí à ń lùlù kí àmọ́ kó àwa rí báyìí ń bẹ nínú wọn tí ó tún rí bí àwa yìí náà nìsín Ọlọ́run wá fi hàn kọ́ ẹ wọ àwọn kírísítẹ́nì ọlọ́njọ́ dáa fún àwọn kan ní Buhari ó sì máa kóòtù àwọn kírísítẹ́nì wọn á ní kóòtù wọn nígbà táwọn ọ̀gbádùn àwọn ọ̀gbádùn ni bá a bá lọ tán ẹni Ọlọ́run bá ní kó nílẹ̀ aká yọ máa rí pé yes point làbá Buhari wí sáà gbádùn ni àwa mùsùlùmí àgbádùn àfa àfi ká nara wa ń di owó òkú àdúrà àfi ká fọ́ra wa ló ti bí wọ́n ti ń dáwó tí sífù sí báfùdé ẹ lọ́wọ́ àwọn kírísítẹ́nì wọ́n parí ìsọ wọn tọ́jú ẹ̀rí wọn tán ṣọ́ọ̀ṣì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé mi sẹ́ wíńdò mi ní wíńdò òun ní ṣọ́ọ̀ṣì ní ilé wa lẹ́kọ̀ọ́ ní wọ́n sì ń parí tán wọ́n sì máa pera wọn ẹ jọ nǹkan tó kù báyìí òun náà ní ìdá mẹ́wàá láì sáriwo bàbá Ibrahim eléyìí ó sì jáde envelope ló sì sọ lẹ́ńbẹ́ níjọ́ mi wọ́n ń pa 1.5 owó torí wọ́n tó wá sọ owó tá a rí lẹ́nìí fún ìdá mẹ́wàá òun náà ó jẹ́ 1.2 mọ́ni láàrin ìṣẹ́jú mélòó ni tí ò sáriwo. àwa mùsùlùmí ẹwà àwọn ẹyọ fọmọ àwọn alága àwọn dà iye alága mélòó la pè ní sí mélòó la rí ẹ má wo mùsùlùmí ẹ wo mọ́sálásí wa ṣé kò sẹ́ni tó lówó ládùúgbò tí mọ́sálásí lásìkò mọ́sálásí sì wọ́n ń fẹ́ẹ̀lì wọ́n ní sẹ̀mí Allah liman hamida ẹnìkan ní wọ́n mọ̀ ti rùkú nígbà lásìkò dákẹ́ ṣé kò sólówó ládùúgbò ni tọ́ba wa dijọ́ léyà ẹ wàá lọ ra ẹran wàá gá gánà kù èyí tó yẹ kẹ́ ẹ náwó sílẹ̀ ẹ náwó sí i ẹ wá àwọn kírísítẹ́nì àwọn ń gbéra wọn gbọ̀n wọn ń bà sírí ara wọn wọn ń pẹ́ sí wọn wọn ń pẹ́ nǹkan wọn lé bẹ́ẹ̀ bá bú wọn wọn rà máa lọ wọn ni àwọn mùsùlùmí àtúntọ́ wọn bọ́lá wa lọ àwọn ń sowọ́ pọ̀ wọ́n bá rọra gba ṣọ́ọ̀bù wọn kọ́kọ́ gbà fèrè sísẹ́ mi yóò bá wọ́n lè mọ́jú mẹ́ta lọ fèrè sísẹ́ mi yóò bá mo gbójú sókè sí yẹ fèrè sísẹ́ mi yóò bá wọ́n bẹ̀rẹ̀ nu wọn ojú mẹ́ta lọ o. ńgbọ́ ọba yá wọn àdì mẹ́wàá ńgbọ́ ọba yá wọn àdógún ńgbọ́ ọba yá wọn àdọ́gbọ̀n ńgbọ́ ọba yá ṣọ́ọ̀bù ni ò ní gbà wọ́n mọ́ wọn wà sọ fún lé ẹjọ́ afẹ́kájá ṣọ́ọ̀bù mẹ́ta ìpọ̀ èló ni àwọn olè pé ìyẹn ti dowó nìyẹn because àwọn ọmọ onílẹ̀ náà máa gba tiwọn èló ni bàbá 500,000 àwọn sanwó ọdún bíi kẹ́ni 2.5 ni ńlọrọrùn nígbà báyà àwọn ọ̀rọ̀ léwu mùsùlùmí wọ́n sàṣàlátù ládùúgbò wa wọ́n kékeré làwọn máa ń sọlí àlà Muhammadi
wàhálà rọ̀ṣẹ̀ ọmọ tún gbé kìnìún sẹ́nu ẹ jáde wá ẹ jáde wá ẹ jáde wá ẹ jáde wá ẹni tó ń fẹ́ Muhammad ẹ jáde wá. àwọn mùsùlùmí wa àwọn ọmọ ni wọ́n ti ń kọ́ ni wọ́n ti débẹ̀ ẹ bá wo mùsùlùmí. àwọn alága tẹ ẹ bá pè sí ìjòkó ànẹ́bì ìjòkó wáàsí wọ́n mọ̀ wá fi fóònù ránṣẹ́ ẹ̀ ló sáwọn èèyàn ti pọ̀ ọlọ́run ní sáwọn èèyàn ti pọ̀ lówí àwọn tó fẹ́ kí wọ́n rí ọ̀run ò ní ládàmọ́ lórí mi ọlọ́run. àwọn kírísítẹ́nì ó pè nǹkan wọn ní 12 ní ọ̀jẹ̀ ẹ bá pè nǹkan ní 12 nù ti ìsìlámù bẹ́ẹ̀ yẹn bá fẹ́ rìn dáadáa ó kù ní láago mẹ́rin. ẹ̀ 12 Islamic time kẹ́yìn ó kù nílé láago mẹ́rin wọ́n ti máa kójọ díẹ̀ díẹ̀ kì í ṣe pé yóò ti tún kún tọ́ba. bàbá lọ́wọ́ bàbá rẹ mọ́ lò bàbá rẹ olùtí ìwọ ọkùnrin bàbá rẹ olùtí mẹ́rin etí ni ìwọ ọmọ lu bíi mẹ́jọ yìí ọkùnrin láì sóbi ìyá wa ń wù ọ́ yín wá ń pèsè pé kàṣà ṣakiru alájà ẹ dé nìyẹn ṣe bẹ́ẹ̀ rí bọ̀dá lọ́jí mu mẹ́wàá làwọn lu náà wọ́n dẹ̀ tó kinní sí èmi wàá lu mẹ́rin ẹ̀ dẹ̀ ń pòṣe ìyá rẹ̀ ní báwí o. anishkurili waliwalidayka ilayyal masiru. bọ́ba ni anishikurili ọwọ́ shin ọwọ́ nkẹ́sìrọ̀nù anishikurili adúpẹ́ fẹ́mi ọlọ́run. waliwalidayka ilayyal masiru. ọ̀dọ̀ èmi ọlọ́run ló ń padà bọ̀. ẹ̀yin ẹ̀yọ̀ fọ́ ma ẹ máa rántí ọlọ́run òun mo pe wá sí yín lónìí ibi tí ń fèrè ọ̀rọ̀ sọlẹ̀ sínú ni ìdágbére ọlọ́run tí wọ́n ń kí ọmọ ńlọ sọ. wà ń jàdáka. àlá àtúnṣìríkà bí máa lé ìsàlàkà bí ilmu fàlà tuti'huma. àlá àtúnṣìríkà bí máa lé ìsàlàkà bí ilmu fàlà tuti'huma. وصائبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون kò ní jẹ́ فأنبئكم بما كنتم تعملون. aláyí tẹ̀ kéwù ẹ̀kú yà. àwọn jayé kálámù ilé àdìyàwó nàṣírà wà kálù àdáadáa. àbáṣì ẹ̀yìn tẹ̀ kéwù ẹ̀kú yà. àwọn jayé kálámù ilé àdìyàwó nàṣírà wà kálù àdáadáa. adéwòye ẹ̀yìn tẹ̀ kéwù ẹ̀kú yà o. àwọn jayé kálámù ilé àdìyàwó nàṣírà wà kálù àdáadáa. kádùlà fẹ́ níhùn ẹ̀yìn tẹ̀ kéwù ẹ̀kú yà o. àwọn jayé kálámù ilé àdìyàwó nàṣírà wà kálù àdáadáa. Sẹ̀mí Adémọ́lá nítorí ẹ̀ ń farabalẹ̀ ẹ̀yìn lónìí báyìí àwọn ọmọ yìí ọ̀dọ́ ni wọ́n mo wá ro Ọlọ́run lára wọn bàbá wa rúwa mọ̀ kì í ṣe pé wọn ò lówó àti pé pàṣẹ wa wọ́n kà wò náà ni pé ìyẹn ẹja pé wá sí ká gbọ́ kí lọ́lọ́run wí tó jẹ́ àfarabalẹ̀ nu èmi ò ti pẹ́ mọ́ wá sí pọ̀ nínú mo Ọlọ́run ti mú sí mi wá kí ni tó tó wí Ọlọ́run ti mú sí mi wá bàbá wa. Insha Allah. nígbà kan là ń wé kó ìní bẹ̀rẹ̀ wá sí látago mọ́kànlá ó di tá a máa ń pe àṣùbà kí n tó dákẹ́ àwọn tá a ṣe fún bẹ́ẹ̀ láyé wọn èkó nígbà ọ̀ya mo tún sọ ní pé kí n máa bẹ̀rẹ̀ láago 2 òru kí n bá di àṣùbà hairu mi nà nómi ìgbà tó wá yá ìsinmi bá dé gbogbo bá a ṣe ọ̀tá ẹ̀ wákàtí kan àmọ́ tí n bá wo àwọn ọ̀dọ́ pé ọ̀dọ́ ló pè mí èmi kọ́ra mo lè lo wákàtí 3 lọ́dọ̀ wọn ṣé wọn mọ̀ ẹ̀yà mi. Insha Allah. tó wà ń jàdáka.
ìwọ ọmọ ẹ̀yin ayọ̀ fọmọ ọlọ́ni ìfẹ́ kọ́ kọlù ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sẹ́ kódà bí ìyá rẹ̀ bá jàjẹ́ ọ gbọ́dọ̀ bá wọn wí alájà gbogbo ẹ̀ ló máa ń bú mi gbogbo ẹ̀ ló ń bú mi ládùúgbò èmi náà kan ti máa rẹ̀ sùn máa ń gbọ́ àjẹ́ ni. wàyí ń jẹ́wọ̀n dáká. ìwọ ọmọ bọ́ bá sọ̀rọ̀ ẹ̀ ọwọ́ náà. alẹ́ tuṣirika bí. ó ṣe wọn mọ yìí. má lè sàlákà bí ìrìnnìmọ̀. ọ̀yá ìdàgbére. fàlà tùtìrìhùmá. wàsọ̀ìmùhùmá fi dúníyè màrúfà. wàsọ̀ìbùhùmá fi dùnìyà màrúfà. wattabi' sabila man anaba ilayya. ọ̀yá yìí. thumma ilayya marji'ukum. fa'unabbi'ukum bima kuntum ta'maluna. kí ló tún dùn tó ìsìlámù mọ́ Mr. Sunday kí ló dùn tó ìsìlámù mọ́ kí ló dùn tó Christian torí Christian yẹn máa délé pé ọlọ́ àfáàyàn fọkọ ó mẹ́sàn-án Christian bẹ́ẹ̀ ṣá ọkàn yẹ pé méjì náà lẹ̀sìn àwọn èyí tá a bá ti tán èyí tá a bá ti ń tàn ṣé méjèèjì ni ọ Sunday ní méjèèjì lòun náà ó ní kò sí ìta lọ́bẹ̀ sínú òun òdùn ìyá tó bí òun mùsùlùmí ni òun lòun kàn ya tòun pé òun ọ̀jẹ̀ san ní tó bá yá ó ní bàbá òun wá sọ̀pọ́ọ̀tì bàbá ni kírísítẹ́nì ẹ̀ má wọ̀ọ́rì bàbá lọ tán ìwọ́dì Suleiman tiẹ̀ méjì náà lẹ̀sìn la ya'rifullaha illallah fattakhidhu ad-dinu dinani imanu wa ishraku. la ya'rifullaha illallah fattakhidhu. ẹ̀sìn rẹ̀ májì ọjà. ad-dinu dinani imanu wa ishraku. ad-dinu dinani imanu wa ishraku. méjì náà ni bàbá arúgbó mímọ́. ad-dinu dinani. ad-dinu dinani. méjì náà ni. imanu wa ishraku. ad-dinu dinani imanu wa ishraku. ọlọ́run bò lọ́rin ní nǹkan púpọ̀. ọlọ́run bò Ìlọrin ní nǹkan púpọ̀. bọ́ọ̀ bá lọ kéwú àrírú ẹ̀ rí ṣe fẹ́ àrí rẹ lẹ́yìn odi. bọ́ọ̀ bá wọ̀ lọ́rin tó wá pé àfáàlẹ́ mi náà ọmọ kan tí sì ń kiri ẹ̀kọ́ lọ́wọ́ wá pé ìwọ wá sọ ẹ̀kọ́ kalẹ̀ ké Suratul Bakara láti rí ọmọ ó sì sọ ẹ̀kọ́ kalẹ̀ pé aléwòlá alẹ́kàlẹ́ kìjà wòlá rẹ̀ dáhùn mùsàgìnà aládìní àyè mi nà wílé báyìí tó máa fi kàn ṣe aládìní àyè mi nà wílé gẹ́bí àyè mi nà sọ̀rọ̀ ntí Ọlọ́run gbé bọ̀tọ̀ lọ́jà àbá àtọ́gbọ́ àṣàkọ́ lọ́rin nù. gbogbo òun yóò wo lè ké bọ́ báwo lọ́rin ọ̀dọ́mọ kéwú. obìnrin ti ń ro àmàlà lọ́wọ́ tí wọ́n ń ké tahe èèyàn ń ro kà lọ́wọ́ obìnrin ọmọ rẹ̀ wá sunkún wọ́n ń ké tahe dákẹ́ mọ́ sunkún mọ́. tahe ma anzalna alayka al-Qur'ana illa litashqa tanzila ìwọ̀n ń ké tahe ọmọ wa wẹnu ya rẹ̀ ọmọ wa sunkún mọ́. ẹ wá ní Ìlọrin ọjọ́ bì kan ń bọ̀ ní ọjọ́ lẹ́yìn Mẹ́kà Ìlọrin lọ́kàn. bí ẹ bá sọ láwọn àmì ọlọ́run àti sàrí àdé Muhammad sallallahu alayhi wa sallam Safa àti Mariwa Makama Ibrahima àwọn ààyè tó láàmì tó kẹ́ni lọ́run yẹsẹ̀ gbé Mẹ́kà. bí ẹ bá sọ láwọn ààyè wọn ni ṣé Ádámù Ìlọrin ló ti wá nbọlọwọjà ṣé Ádámù òde láyé nípa mímọ̀ Ìlọrin wọn ti wá àwa lẹbi wọn ẹ lọ wádìí ẹbí ṣé Ádámù ni Buhari Musa nínú ẹbí ilé wa kò sí kankan náà ni bàbá Alhaji àgbà Ìlọrin wọn ti wá nbọlọwọjà bàbá Alhaji àgbà òde láyé nípa mímọ̀ àwọn alábàáwá wo bàbá Alhaji àgbà títí wọn ní eléyìí èso ọmọ yín ọmọ tiwa ni
àmọ́ bó ṣe dé Nàìjíríà wọ́n wo sùúrù wọ́n wo pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n wo ká má wòyàn lójú wọ́n wo ẹ̀kọ́ lára bàbá Alhaji Àgbà. ẹ tún lọ wọ Àgbàjì ìlú kanu kò sírú ẹ lu mi wọ́n èlú lu mbẹ́ ẹ gbọ́dọ̀ lu kankan lágbàjì dòní njọ́ tí Àgbàjì ti ń jàgbàjì ẹ lùlù níbo wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìn àwọn aníwàlẹ̀ òkànnà ìndí aráàlú wàlẹ̀ òkànnà ìndí àlìfù kọ́líbí yòhìbùhù wà àlìfù lìsáàní máa bẹ́ẹ̀ tó la níwájú àfa àwọn kò sí tí wọ́n lè níwájú àfa àwọn ìwọ ọ̀rọ̀ àfa àti ọmọ sọ̀rọ̀ àfa àti ẹ̀ láì dáa bó ti ṣe jẹ́ èèyàn ọkùsọ̀wọ́ Ọlọ́run níwájú àfa àwọn ó tún wájú agbádá báyìí gbogbo ti wọ agbádá rẹ̀ tó nìyẹn yóò máa fi yí ilẹ̀ lẹ́ni àníwọ̀lá ọ̀gára ìdí àlìfù kàlíbí yòhìbùhù àlùkùnlá wọ̀lá ọ̀gára ìdí àlìfù kàlíbí yòhìbùhù wà àlìfù lìsáàní máa wà mẹ́ẹ̀dọ́là oṣù ká. iwájú ọ̀fẹ́ yìí àfa rẹ̀ nu o yóò tún wá mú ijó balẹ̀lẹ̀ tó náà ti mọ bí tọ́ máa ń lọ bí ogún ni ìbáṣepé mọ́ lẹ́ẹ̀gbẹ̀rún àwọn o ìbáṣepé mọ́ lẹ́ẹ̀gbẹ̀rún ọ̀kan àpọ́nlé àbá mi ní mo ti ṣe. àpawó tán ọmọ jíwó àfa tiẹ̀ bó ti ṣe jẹ́ yẹn kù sọ̀wọ́ Ọlọ́run ọmọ rẹ owó àfa tiẹ̀ gbogbo 1,000 lọ yọ ọwọ́ à ń sí àwọn 500 kù bó ti ṣe nílá aríwájú àfa tiẹ̀ ìwọ náà dùn ìwọ ọmọ bú àfa tiẹ̀ wọn ò dá yẹ̀yẹ́ àfa àti ẹ̀ lẹ̀ lásẹ̀ńbílì ìwọ náà máa kún ọ pé tó Ọlọ́run àwọn náà kájọ ọmọ kí wọn à ń tẹ̀lé wọn ni tọ́ba àwọn àfa wa ti máa ṣe nù kọ́ra ìyọlọ́lẹ̀ bẹ̀rù náà ní ti máa wá lára lẹ́nu ọ̀dọ̀ àwọn àfa ni bọ̀ àwọn òsì mọ́ tí wọ́n ń ṣe wọ́n pẹ̀lú lédè lọ́wọ́ àwò òní wúlò láyé. ìkẹ́ àdọ́là tó gbé. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́là tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o bọ̀lọ̀ bá búdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ìwọ̀n ń sọ fáwọn ẹgbẹ́ ẹ̀yọ̀ fọmọ Ọlọ́run ní wọ ọmọ bí ìyá rẹ bá wá jà ológun alá àǹtò ṣìríkàbí pé kó o ṣẹbọ pẹ̀lú mi Ọlọ́run ẹ mọ Ọlọ́run sábẹ́ Ọlọ́run sọ fún wa pé ẹ̀yin ẹ̀yọ̀ fọmọ Ọlọ́run clear ẹ̀fẹ́ dà pé ìyá parent níwájú òun Ọlọ́run kò sí tí wọ́n wí tó wọn Ọlọ́run nígbà lérí ọmọ ẹnìkan lọ bá nàbì. sallallahu alayhi wa sallam. Ìlọrin mọ̀ yáyí pẹ̀lú àyùn ògbó ànábì. sallallahu alayhi wa sallam. ẹ̀tún yóò gbọ́ ẹlẹ́kẹ̀ sí kí wọ́n gbọ́ ládùúgbò. sallallahu alayhi wa sallam. nígbà tó wá lórí oníwà nàbì. sallallahu alayhi wa sallam. àwòsíìnì wà nàbì dákun sàsọtẹ́lẹ̀ fún mi kí n gbọ́ ṣé wàá sí fún mi anabi ní òmùkà sallallahu ìyá rẹ alayhi wa dọwọ́ rẹ sallam. ẹgbẹ́ wà sí anabi sí ìyá rẹ dọwọ́ rẹ ó ní anabi ní òmùkà ìyá rẹ dọwọ́ rẹ ọ̀dọ̀ mi ló ẹ̀yìn yẹn ó ní náà anabi ní òmùkà ìyá rẹ dọwọ́ rẹ ó tún wá ní anabi wá ní thumma abuka sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà bọ́ bari jẹtọ́ sẹ́kù tí wọ́n ń sàgbà wọ́n á rántí bàbá rẹ̀. ẹ wo wàhálà yá oṣù mẹ́sàn-án wọn èlóyún wa bí ìyá mi bá tó wọn pé ẹ dákun ẹjẹ jókòó díẹ̀ kí n tó lè bá gbé mi kan òde nìyẹn ìyá aráfá ìbẹ̀rin ló bí kò ṣe bí wọ́n ti ń ṣe yìí ọkọ nu ọkọ tí ò ní láárí ọ̀làánú ní oṣù mẹ́sàn-án iná ni adéwọ̀nyí ni nísìnyí ọ̀sánù tiẹ̀ ìyàwó gbọ́mọ òun gbé báàgì nílùú tiwa bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kò sí wàhálà nílùú tiwa tá a ti wá lu òkè kí àwọn omi ẹ̀ wá aṣáájú kí wọ́n fa báàgì àwọn yẹn kọ̀ọ̀kan kí mi ẹ káàdá yìí ọlọ́run gbàdúrà wọ́n á jẹ́ ìyẹn kọjá tó ké ìyàwó rẹ̀ ti fọ́ níhú wàhálà aláàjì lọ́kọ́ báàgì bẹ́ẹ̀ ni kò ṣe kankan. bàdébọ̀ yín ti kọ́ báàgì wọn bá wà bá kọ́ báàgì bẹ́ẹ̀ gbogbo ayé ní ọgbọ̀n ọlọ́run nílùú wa ọlọ́run ó gbé tari ẹ̀ sáfà kọ́ báàgì wọ́n sọ bí ẹ̀ ló kọ́ níyìn sáfà kọ́ báàgì. ọlọ́run wọ́n ní ìwọ ọmọ. wà á ń jà dáká
bí ìyá rẹ̀ bá wá ń jẹ ológun. àlá àtúnṣiríkà bí má laysa laka bí ilmu. wà ń jahadaka ala an tushrika bi bí àwọn méjèèjì tí mo ní o ti dún wọn kó o ṣe eré sí wọn yìí ìyá àti bàbá bí wọn bá wá ń jà ọ́ lógun lérí pé kó o ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run lápèjúwe bóyá eléégún làwọn tó bí ọ. wọ́n wá pè ọ́ kalẹ̀ pé lágbájá àwa múra tá à ń lọ o àgbàlódé yìí eégún ìyá àfẹ́kọ́ parun nù dílé àwọn ìwọ ló kù tó ọmọ gbé. ọlọ́run ní fàlà tuti'huma. ìwọ ọmọ don't follow them. mọ gbà mọ tẹ̀lé wọn mo ti wá ní ọmọ gbà náà mọ tẹ̀lé wọn kìí ṣe pẹ̀lú èébú rárá kìí ṣe pẹ̀lú jàgídíjàgan kìí ṣe pẹ̀lú kọ́ ọmọ wá wí tí ọ̀dà sáwọn tó bí ọ̀sá yìí gbẹ̀gà mọ gbọ́dá di eégún oṣù wo ni kí n bá yín gbé tẹ́bẹ̀ ṣe máa ń ròyìn náà ní kí n náà tún ọdún lọ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀. wa sahibuhuma fi dunya ma'rufa. ọlọ́run ní ọgbọ́n ni o fi bọ́ọ̀lẹ̀ wàásù ìbàwọ̀ máa fi dunya ma'rufan wá bá wọn lò láyé pẹ̀lú dáadáa bàbá wa Abdulrahim bá wọn lò láyé pẹ̀lú dáadáa má fi jà bá wọn túká o àmọ́. wattabi' sabila man anaba ilayya. ẹni tó wàá tẹ̀lé òun lẹni tó bá sẹ́rí padà sọ́dọ̀ èmi Ọlọ́run ẹni tó mèmí Ọlọ́run òun ni ọmọ á tẹ̀lé. thumma ilayya marji'ukum. ẹ wá gbọ́ thumma ẹ̀rí kan thumma ilayya marji'ukum. thumma ilayya marji'ukum. bẹ́ẹ̀ bá láyé tán àtàwọn àtiwọ́ ọmọ bẹ́ẹ̀ bá lóògùn ẹ̀ tán ilayya marji'ukum ọ̀dọ̀ mi náà lè ń bọ̀ ọ̀dọ̀ mi Ọlọ́run náà lè ń bọ̀ àtọ́bàálù àti tọ́jọba lélẹ́rì àti pírẹsidẹ́ǹtì àti kọ́ńtírì tí ń jẹ́ pírẹsidẹ́ǹtì fún àti mọ́gàjì ilé àtàwọn ọmọlé tí ń jẹ́ mọ́gàjì fún àti balógun àdúgbò àtàwọn ọmọ àdúgbò tí ń jẹ́ balógun fún àti ìyálájé àtàwọn ọmọ inú ọjà tó jẹ́ ìyálájé fún àti bàbá lọ́jà àtàwọn ọmọ inú ọjà tó jẹ́ bàbá lọ́jà fún ọ̀dọ̀ mi Ọlọ́run gbogbo yín. thumma ilayya marji'ukum. ẹ̀yin aṣáájú wa bàbá wù yín ẹ pàṣẹ rẹ̀ bàbá wù yín ẹ pàṣẹ bú ilayya marji'ukum. thumma ilayya marji'ukum. ìwọ ọkọ bàbá wù ọ́ gbé ìyálé gbéléyàwó lọ́wọ́ kọ́mọ fìyálé èrò rí ọ̀dọ̀ mi Ọlọ́run lẹ́ ń bọ̀. thumma ilayya marji'ukum. èyí tó ganú àwọn ọmọ rẹ òun ni ọmọ fà lọ́wọ́ káàkiri da gbogbo ọmọ rú ọsọmọdọ̀ta ọ̀dọ̀ mi Ọlọ́run lẹ́ ń bọ̀. thumma ilayya marji'ukum. Ọlọ́run ní wọ ọmọ ọ̀dọ̀ mi Ọlọ́run lẹ́ ń padà bọ̀ fáwọn náà bí òkun èmi Ọlọ́run máa wá fún yín ní máa wá fún yín nírò. bima kuntum ta'maluna. pẹ̀lú gbogbo ntẹ́ bá ṣe láyé afábìlà àti ìṣẹ̀lọ́jẹ̀ ẹ̀ ń wá ń sọ fáwọn ẹgbẹ́ ẹ̀yọ̀ fọ́mọ club mọ́tọ́dọ̀ wọ yín o ẹ máa rántí Ọlọ́run gbogbo ntọ́ bá dé ẹ máa rántí Ọlọ́run bẹ́ẹ̀ bá ń rí jẹ́tẹ́ ń rí mu ẹ máa rántí Ọlọ́run bẹ́ẹ̀ bá ní ṣòro Ọlọ́run ní ẹ rántí ẹ má wá ìdá kàkì. awha Allahu ta'ala Jibrilu. Ọlọ́run ránṣẹ́ sí màláíkà Jibrilu. anihibit ila bundi Yusufa. anihibiti ìwọ Jibrilu sọ̀kalẹ̀ ẹ̀rí ehibiti sọ̀kalẹ̀. wa kullu. bọ́ ọba sọ̀kalẹ̀ lọ́ọ̀dọ̀ ẹrú mi anabi Yusuf. wa kullu lahu. wá sọ fún. kayfa sta'jalta bi makhluqin. kí ló dé tó ń sálápá ń tètè lọ́ọ̀dọ̀ ẹ̀dá tí mo dá ìwọ Yusuf. ghayra duni. ó sì fi mi Ọlọ́run lẹ̀. wa abudun la yarifuni. ẹni ọlọ́ọ̀dọ̀ rẹ̀ yóò mímí Ọlọ́run. wa qad wakiltu ila maliki rayyani. sab'a sinina. èmi Ọlọ́run mo fi ọ́ ti má ọba tó lọ sọmọ ọ̀dọ́ nulẹ̀ ẹ̀hún èmi Ọlọ́run mo fi ọ́ ti fún ọdún méje. fa abitọ Jibrilu ila Yusufa. Jibrilu bá sọ̀kalẹ̀ lóòótọ́ ọlọ́dọ̀ anabi Yusuf. wa nada. ó wá pe anabi Yusuf. assalamun alayka. Ọlọ́run mo kí ọ kíkẹ́ àlàáfíà mo kí ọ. ya atiyaba tayyibina. wọ́n tó dáa lóorun tó mọ́ dáadáa. yukiru alayka salamu rabbal
العالمين ọlọ́run ọba tọ́lá gbogbo ayé ni máa kí ọ ní kíkí àlàáfíà ìwà nàbí Yusuf. ويقول لك ọlọ́run wa ni n sọ fún ọ. من خلقك ta ló dá orí. من خلقك ولم تكن شيئا ta ló dá ọ nígbà tó sì dá ọ ní ọ jẹ́ kankan. ومن أنجى أباك يعقوب anabi Yakuba ta ló kó la. من أخيه سو níbi ọmọ ìyá rẹ̀ Ìsọ̀ ta ló là. بعد ما هم بقتله lẹ́yìn ìgbà wọn ti parí ẹ̀ pé pípa lápá. ومن فدى أمك بذبح عظيم Ismaila tọ́sáájú rẹ̀ ta ló kó la tá a fi fẹ́ràn àgbò rọ́pò tá a jẹ́ wo dúnbù ẹ̀ mọ́. ومن أنجى جدك إبراهيم من النار anabi Ibrahim táwọn ẹlẹ́sìn tó ń pè ní Abraham ìwọ Yusufu ọlọ́run ní sọ fún ọ pé ta ló kó la kó ń bi iná tí wọ́n dá fún. وصير عليه بردا وسلاما èmi ta ló kó la ń bẹ̀ tó bá sọ náà ní tó sọ di tútù ní tútù. ومن خلص من أيدي إخوتك ta ló ìwọ gan ta ló sọ ọ lẹ́sà kó ń bi ọwọ́ àwọn ọmọ ọbàkan rẹ̀. حين هم بقتلك tí wọ́n ti pètèpèrò wọ́n ti yanjú ẹ̀ pé ẹ̀jẹ̀ apani. ومن أخرجك من ظلمة الجب ìjọ wọn jù wọ Yusufu sí kànga ta ló mú ọ jáde. وجاك بالسيارة ta ló máa wọ onírìn àjò wá pé kí wọ́n ó dúró kí wọ́n ó sinmi ẹ̀nàgbá sí kànga àpẹ fẹ́ mú mi kẹtọ́ tún bẹ̀rẹ̀ ìrìn àjò tí wọ́n fi wá rí ọ̀hìn. ta ló ṣe bẹ́ẹ̀. ومن عطف عليك قلب العزيز ọba àlù Mísírà tó wá ṣàánú rẹ̀ tọ́kì ọ tó gé ọ ta ló fi àánú rẹ̀ sí lọ́kàn. حتى أنزلك منزلة الأولاد tó wá sọ wọn wá mú ọ lẹ́rú mọ́ wọn wá sọ ọ́ dọ̀ mọ́. وما صرف عنك كيد نسوة àwọn obìnrin jọ́sí tí wọ́n dẹ́tẹ̀ pẹ̀lú wọ Yusufu ta ló kú ète wọn dànù. يا يوسف ìwọ Yusuf انظر إلى الأرض ìwọ ọmọ ìyá mi gbogbo tí n bá ń ṣe ọmọ wulẹ̀ wú ẹnìkan kí àwọn aláwo wo ni kí ni baba Saki kan ní àti ẹ̀ ń lọ ká ọjọ́ ọlọ́jà lérí kí n fi ń kọ́rùn àwọn olè ni wọ́n ọ̀nà kankan ẹ̀ rí bí wọ́n ti máa rùn ni wọn bá lóògùn wọn á máa rùn àdàbẹ̀ tí ajá mọ́ ọjà gbogbo ọjọ́ ọlọ́jà wọn rí tán lérí ibi wọ́n sá sí wọ́n ní Saki. ìkẹ́kẹ́ ju la ilaha illallah lọ ni ẹni la ilaha illallah. لا إله إلا الله kí ló ju la ilaha illallah lọ. الله kò sí ma. يا يوسف kí ló tó la ilaha illallah kò sí ma. يا يوسف òun ni la ilaha illallah. أكرمك الله ó kọ tẹ́rí tá a máa ń pè pé ọlọ́jẹun ẹ má jẹ́ ṣe tàbísírì ibẹ̀ ilé fi máa bẹ́ báwọn. kí ni nǹkan kan tó la ilaha illallah o ma kò sí la ilaha illallah kò sí tó tó ma ọlọ́ni wà lè kálámì uktub lọ́lọ́n fẹ́ pa kálámù láṣẹ uktub tawhidi. kọ́ ìmọ̀ nípa èmi ọlọ́run pé kò sí kankan àfẹ́mi ọlọ́run mọ́ àlìkálà mi ni ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ọ̀dà mọ́jà ya bẹ̀ wọn. يا يوسف ìwọ Yusufu انظر إلى الأرض ẹ̀yin ẹ̀yọ̀ fọ́mọ ẹ jókòó lẹ̀ ẹ má wò mí bá ẹ má sọ kankan mọ́ ibi tí mo ti fẹ́ ṣàdúrà mọ́dé yìí. الله ìwọ Yusufu ìbọn fún ẹ máa rántí ọlọ́run ní wàásí ìmọ̀ ẹ má sì gbọ́ ẹ̀yin tẹ́ ẹ má rí gọ́dù o ìmọ̀ rántí ọlọ́run torí èkó lẹ́yìn ẹ gbọ́ Yorùbá dáadáa Yorùbá èkó lẹ gbọ́ nígbà yìí wà á jẹ́ ẹ̀yàn náà mo gbọ́ ńgbà tí wọ́n ń sọ náà àbí mo rí kọ́ ọ̀mọ́ ni máa rántí èmi ò sọ pé máa rántí o ìkọkúkọ lómi máa kọ tán bá káwà sí wa tán ìkọkúkọ báyìí táìtù rádaràdá ẹlòmí ọlọ́ọ̀ fún káwọn sá ti tà tí wọ́n nu ayé ọba máa wá bú àfa pé irú táìtù ọ̀là àfa ìwà kò sí tọ́ka wọn káwọn sá ti tà ìmọ̀ràn tí ọlọ́run ìmọ̀ràn tí ọlọ́run. Ànábì Yusuf
Yusufu ọ̀nà tí ọlọ́run fi hàn kàrà sún yìí o ẹ máa gbọ́ bí tọ́lọ̀ ń lọ o ẹ máa rántí ọlọ́run. Ya Yusufu. ìwọ Yusufu. Unzur ilal ardi. ọlọ́run ìwọ Yusufu wo lẹ́lẹ̀. Fanasara fiha. anabi Yusufu ó sì wọlé ńgbà Jibril ní kó wọlé. Fanshaqatil arduna. fanshaqatil arduna ilẹ̀ bá fàyà. Fara'ati tatal ardu insabuha. anabi Yusufu wá ń wò ní ilẹ̀ ẹlẹ́ẹ̀keje lọ́hùn bó ti fàyà ni ń wá ń wò kankan bẹ̀. Hajaran abuyadan. òkúta kan la anabi Yusufu wá ń wò sálẹ̀ lọ́hùn ní ilẹ̀ ẹlẹ́ẹ̀keje ó wá funfun. Fadarabahu Jabrailu. Jibrilu ní sọ òkúta ni Jibrilu wá na ọ̀nà òkúta ni. Fanshaqatil hajaru. òkúta bá fọ́. Fakharaja minhu dudatan. òkúta ń fọ́ dé ẹ̀yìn jẹ̀mọ́ bókúta ti ń fọ́ kòkòrò kan sì jáde lẹ̀. Ma fi fammiha waraqatun khudran. ewé kẹsì bẹ́lẹ̀ nu kòkòrò ni bíi green. Faqala Jibrilu. ilẹ̀ ẹlẹ́ẹ̀keje nu o kìí ṣe ìtẹ̀wà lórí ẹ̀yìn ẹlẹ́ẹ̀keje níbẹ̀ kòkòrò wà inú òkúta lòun náà tún wá wà wọ́n fọ́ òkúta ń ní kòkòrò tó jáde o kòkòrò yìí wá gbé kankan hanu kí ló ń dààmú ara rẹ sí. àyíwá ṣáàkì máa bí kádà o. 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 kún jamila tàlí ojúdá jamila. kí ló ń sáré igi sí ọgbàgbé ọlọ́run ni lágbájá dé èèyàn kò dí tiẹ̀ lọ́wọ́ lágbájá dé èèyàn kò gbé ọmọ jẹ tiẹ̀ lágbájá rí ṣe ọlọ́run ò tilẹ̀kùn tiẹ̀ ọmọ lágbájá ní bọ̀ ilẹ̀ ẹ̀rọ yìí kò pé tilẹ̀ ò ní rọ́ fún tiẹ̀ náà lágbájá lè kó ó kéré èkó wálé kò pé wọn náà mọ̀ kó wálé ibi ẹ̀ ti ń kọ́ lọ́rùn lọ́pọ̀ ni. alekun jamila tarali ujuda jamila. àyíwá ṣáàkì mo kò wọ́n tó dé kò tó ń pariwo. àyíwá ṣáàkì. ó kú olóko tún lọ Ìbàdàn ó tún ké. àyíwá ṣáàkì. ó ti Ìbàdàn bọ́ sọ́tò gbó ó tún pariwo. àyíwá ṣáàkì. ó tó tó gbódò yọ ó tún ní òtún bá ọ̀ balance. àyíwá ṣáàkì. olóde lọ ní olótún fẹ́ ṣe díẹ̀. àyíwá ṣáàkì. ọlọ́lọ́wọ́ orí nǹkan kan wo. àyíwá ṣáàkì. ológbó mu ara orí nǹkan kan mú. àyíwá ṣáàkì. olótún tapìrì ọbọ̀sàràdùn orí nǹkan kan rán. àyíwá ṣáàkì. olótún gbìyànjú ọdẹlu èkó orí nǹkan kan kó. àyíwá ṣáàkì. mo pè wọ́n tó ń pariwo. má bí kádà máa bí kadà o ọ̀tá kankan ò sí ọ. má bí kádà ìyá tí wọ́n lòun ní í sí ọ kò sí ọ. má bí kádà bàbá tí wọ́n lòun ní í sí ọ kò sí ọ. má bí kádà ẹni wọ́n ní lé ọ kí òun ò lé ọ. má bí kádà àwọn tí wọ́n rí náà sí ọ tí wọ́n ní ogun òdílé ń tẹ̀lé irọ́ wọn ń pa ẹnìkan kan tẹ̀lé ọ. má bí kádà bí wọ́n bá sì tẹ̀lé ọ ní wọ́n padà bí wọ́n bá tẹ̀lé ọ ìwọ náà kọjú sẹ́yìn pé ó ní wọ́n padà bí ẹ bá lé mi nísìnyí bá sì wù ẹ̀yìn báyìí kí ló dé ẹ padà. àwọn oníṣòwò orí wọn kàn ń lé mi já mi tí a mi tó agbádùn ayé mi mọ bá sùn báyà wọn ni mò ń rí mo tún wá pò ń bá yẹn sí mo á lọ rẹ́ǹtì lé sí Badagiri Badagiri ebi yàrá wọn lọ́lọ́ bí wọ́n ti pa ọ yẹn náà lọ́lọ́. máa bí kádà o. àyíwá ṣáàkì. mo pè wọ́n tó ń pariwo. má bí kádà ọ̀tá kankan kò ṣe ọ́ rárá. kún jẹ̀mílà tàràlì ojúdá jẹ̀mílà. kún jẹ̀mílà tàràlì ojúdá jẹ̀mílà. kún jẹ wọ́n ti yà fọ́tò nísìnyí ọlọ́wọ́n jọ dáa fún wọn wọ́n ti yà fọ́tò
كن جميلا كن جميلا ترى الوجود جميلا. lọ́ọ́ da sọ́lọ́hún ìwé ẹ̀dá bọ́ bá ti da sọ́lọ́hún ọ̀nà rẹ̀ ọ̀la. afábùlà sí torí kí ni bá ṣàdúrà. Faqala Jibrailu. Jibirilu wa ń wí báyìí. Ya Yusufu. ìwọ Yusufu. Yaqulu laka rabbuka. ọlọ́wọ́ bá rẹ̀ ń sọ fún ọ. Anna alladhi qaddarati khalquha. kòkòrò tó ń wò ní inú rẹ̀ lẹ́ẹ̀keje ni èmi mọ kádàrá rẹ̀ báwọn gbogbo bí mo ti dá ni èmi náà mọ̀ dá. Wa awsalati ilayha rizquha. gbogbo tí ọmọ ajẹ tí ọmọ mú inú ho lẹ́ni èmi náà ní í ṣe. Walamu ansa. ìgbàgbé ẹ. Walamu ansa adun min khaliki. bíi ti gbàgbé kòkòrò tí ń bẹ nínú rẹ̀ lẹ́ẹ̀keje ni títí wọn bẹ nínú òkúta tẹ fọ́ òkúta kẹ tó rí ni bẹ́ẹ̀ ni ìgbàgbé ẹnìkankan nínú ẹ̀dá mi. Faqalati dudatun. kòkòrò wa ń wí báyìí. Subhana man yarani. ó ní mo pè wọ ọlọ́run ọba tó rí mi. Wa yasma'u kalami. wàyẹ́sìmọ̀ wùkálà mi ó sì ń gbọ́ ọ̀rọ̀ mi. Wa ya'rifu makani. ó sì mọ àyè tí mo wà. Wa yarzuquni wa la yansani. ó sì ń sáàsìkì fún mi. Hukiya. wàlá yansani ó sì gbàgbé mi. alọ́lọ́run gbàgbé nú ẹ̀dẹ́. kọ́dà wèrè tọ́bọ̀rọ̀ alẹ̀ tí ń rìn òkè ọlọ́run gbàgbé ẹ̀. tọ́ba débi omi gọ́tà yóò sì fọwọ́ sí báyìí ẹ̀yìn sì ń tọ̀ sí lókè lọ́hùn. òun ó sì ṣe báyìí yàn yóò sì bu nǹkan ẹ̀hún yóò sì bu mu inú òsì nírun. dókítà tó wá tẹ̀sí ó kánsà tán tó tún wá yọ glove kalẹ̀ ó tún wá fọṣẹ fọwọ́. dókítà bá ń gbin kàn kí ló dé wọ́n ní cancer problem. Subhana man ìbọ̀ pẹ̀lú bí tí ń fọṣẹ fọwọ́ yìí náà wọ́n padà kárùn ẹ wá wẹ̀ ń tí ń mu omi ìtọ̀tẹ́ ń tọ̀ sí látọ̀ nǹkan kan wá sí gbọ́dọ̀ ẹ̀fọ́ lọ́hùn sí. Hukiya. tọ̀ Kana fi bani Israila. ńgbà bá ní Israẹla ọkùnrin kan bẹ nù wọn. Khalifatan. òun náà jẹ́ àrólé. Fanada la yatasaddaq adun ghayrahu. ọkùnrin tẹ fẹ́ gbọ́rọ̀ ẹ̀yìn òun náà ń jẹ́ àrólé ń gbà òun bí kápẹ́ òun náà jẹ́ gọ́fúnà ọwọ́ ànánsì nínú ẹ̀ pé ẹnìkan nínú mi yóò kò gbọ́dọ̀ sí sàárà. Famarra sa'ilun bibabi imurati. bí irú àwọn alájà yìí sábà káwọn láàánú ńgbà wọn sì lẹ́nìkan gbọ́dọ̀ sí sàárà nùlù ẹnìkan wá ń kọjá bọ̀ lẹ́nu ọ̀nà obìnrin kan obìnrin yìí wá dúró. Fatasaddaqati alayhi. àlùmọ́gìrì wa ní ẹlẹ́kùnrin ṣàánú mi o yìí tí jẹun látàárọ̀ wọ́n sì ní àwọn sí sàárà nùlù ọwọ́ àwòyìn wọ̀hún ọba mú búrẹ́dì ó gbé fálùmọ́gìrì. Fabalagal khalifu dhalika. ẹnu sàárà tó ṣe ni wọ́n gbé ròyìn lọ́ba Khalifa bí lágbájá ṣe sàárà. Faqata yadayha. ó ní ẹ lọ́ọ́ mú wá nígbà wọ́n mú dé wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì. Wa akhraja min biladi. wọ́n gé ọwọ́ ẹ̀ tán wọ́n tún wá lé jáde kó nùlù ọba Khalifa yẹn wọ́n gbé jáde kó nùlù ìfẹ́ yọ nùlù yìí ma. Fadakhalati biladu malkan akhara. ó kó nùlù yẹn ó tún wá wọ̀lú ọba mi ó tún wá dé nùlù mi. Fasa'ala an amriha. ìsìn ẹ̀yin tẹ́ da báyìí kí ló gé ọwọ́ yín. Fa akhbaratuhu fatazawwaja. ọwọ́ aṣọ fọba yìí pé ewu ọba àdánwò tí ń bá bọ̀ ìlú báyìí mo ti wá wọn ní àmọ́ ṣe sàárà ní ọba bẹ̀rẹ̀ ẹni tó jẹ́ lérí ìbẹ̀lú ní àmọ́ ṣe sàárà mo wá rẹ̀ nìkan tí yà ti ń tọrọ àlùbárẹ̀ èmi bá fún ọba wọn ti gé ọwọ́ mi ní ọba ní ṣé n tó ṣe nánu ọ̀dà ọba yìí bá fẹ́. Hatta qaddama ala nisa'i. ó di ìyàwó ẹ̀. Fakharaja al-maliku lil-ghazwa. ọba wa jáde ńjọ́ kan. Fakataba ba'du nisa'i. àwọn tó kù nínú àwọn obìnrin àwọn náà wá ń wí nǹkan kan. Kitaba ala lisani ummi. wọ́n wá kọ́ nígbà tí yẹn kọ lẹ́tà lórí ahọ́n àyà rẹ̀. Liyamara abi kharaji zawjati. wọ́n ní wàhálà ṣe kóbìnrin ni wọ́n jáde kú. Fakharajati. ọba jáde kú ọmọ ẹ o tún kọ́ àdánwò mi o tún jáde kú ònú lé mu. Wa hiya taqulu. ẹ wá ń wí báyìí. Inna lillahi. ọ̀dà bẹ́ẹ̀ yóò kú mi. ẹ̀yin jama
kálukọ́ dàníyàn ti máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run Kálukọ́ dàníyàn. bẹ́ẹ̀ bá ń sàròyé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ má dá lóhùn sáà dàníyàn tiẹ̀ lọ Dákun. Ọlọ́run ti yanjú ọ̀rọ̀ tiẹ̀ nu ìwọ títí ẹ̀ ò sì ti yanjú má dàníyàn Ọlọ́run èmi náà kíra mi bọnú àníyàn yìí etí gbogbo ẹni tó wá gbọ́ mi yìí bá dà láníyàn ní dáadáa Ọlọ́run ṣe fún mi ntí wọ́n bá lé jìnnà síra wọn láburú ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ síbi Bukhari Musa náà àníyàn tẹ̀lé ju báwọn lọ afábùlùgàní ọ farabalẹ̀ dáadáa Allah. o sì ní máa ké ńlẹ̀ẹ́lẹ̀ ọ hà ní kọ́lọ́ wọn mọ̀ pé à ń pè òun àwọn ẹ̀yọ̀ fọ́mọ àwọn aláwa báyìí Insha Allah. Ọlọ́run Allah. kọ́dà ntẹ̀ bá gbàgbé ní dáadáa tẹ̀ bá dà lánìyàn Ọlọ́run ó fi kún fún yín Àmín. ọlá àfẹ́ Àmín. tẹ̀ ní sọ́lọ́run lára wa Ọlọ́run ó ṣe fún yín Àmín. yọ̀wọ́ láti yóò ṣe fáwọn náà Àmín. àwa máa wá gba owó àdúrà Insha Allah. Bẹ́ẹ̀ni. ṣe é rí wájú mi yìí Náà. ibi tẹ́ ẹ máa ju owó sí ni gbogbo ẹni bá nìkan gbà lọ́dọ̀ Ọlọ́run kún fáyẹ̀ kún méjì ẹ̀jọ rọra ké ẹ dákun ẹ má jẹ wọn tẹ wọn mọ́lẹ̀ ẹni wọn sún mẹ́yìn ìwọ tó o bá rí i pé wò ó lé wá sáfún ẹni tí ń bá ń bọ̀ dàníyàn ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ilé Ọlọ́run kó bá kọ́ méjì dáadí ẹni ọ̀rọ̀ rẹ̀ kan mọ́tò Ọlọ́run kó rà fún Àmín. ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ìyàwó tí ọmọ bá gbé báàgì Ọlọ́run kó fẹ́ fún Àmín. ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ọmọ bíbí Ọlọ́run mọ́sá yóò bí Àmín. àwa tá a ti bí Ọlọ́run mọ́sá wọn gíláàsì ìbànújẹ́ Àmín. sí àmọ́nà àpápá Jim Sam Ọlọ́run ò ní dọ̀rọ̀ ẹ̀rú láyéláyé Allahu Akbar Allahu Akbar Ọlọ́run ò ní da ọ̀rọ̀ rẹ̀ rú ó ṣe wọn mọ̀ yá mi ọ̀ràn tí oore nu gbogbo ẹni bá ní nǹkan gbà ìtakùrọ̀ ya máa kékun fáyẹ̀ kún lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. أعوذ بالله Wá ṣe sàrà, wá ṣe sàrà rẹ̀ fún wa. الشيطان الرجيم lọ́hún ni بسم الله الرحمن الرحيم alájẹ ìgboro rẹ̀ بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون قالت ربي Abdulaziz أنا يكون لي ولد ولم يمسسني بشر ẹ máa jùlẹ̀ قال كذلك الله يخلق ẹ máa jùlẹ̀. ما يشاء ẹ máa jùlẹ̀ إذا ẹ má jù- قضى ẹ má jù- أمرا فإنما wá يقول filẹ̀ yà له كن فيكون إن مثل عيسى عند الله كمثل آدم Ọlọ́run ọgbà خلقه wá fi nílẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ فيكون إنما قولنا لشيء إذا أردناه bàbá ẹ̀dẹ̀ kọ́hún أن نقول Ọlọ́run jẹ́ ó dáa fún bàbá ẹ̀dẹ̀. كن فيكون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون àmín هو الذي يحيي ويميت ẹ sá sọ ntẹ bá fẹ́ fọlọ́ mọ̀ ẹ́ فإذا قضى أمرا ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ọmọ Ọlọ́run ẹ̀ فإنما bímọ tó dáa يقول له كن ẹni tí o ti rí tó dùn fara ọmọ Ọlọ́run sì tó dùn mọ́ ọmọ ẹ dákun ẹ má lọ jókòó tó bá ti fowó lẹ̀ tán ẹ má lọ jókòó wá ké fati àkàndélẹ̀ ẹ lọ jókòó ẹ dákun. الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين ẹ dákun ẹ tẹ́wọ́ yín méjèèjì lórí Ọlọ́run. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àmín. آمين. àfa abdulgani yìí Now, ọ̀kan yòókù tó ké àfa wa la fẹ́ ké fún. a fi bàbá wa oníwàásí àgbáyé a fi lé ọlọ́run lọ́wọ́ àfisọ̀hùnlọ́. mọ́ dà wọ́n lẹ́rù nù ọlọ́run. آمين. ọ̀ya fatia. بسم الله الرحمن الرحيم. bàbá wa róra mímọ́ mo kí àwọn الحمد لله رب العالمين ẹni sùúrù. الرحمن الرحيم مالك يوم الدين ọlọ́run ó gbà bẹ́ẹ̀. إياك نعبد وإياك نستعين ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. اهدنا الصراط المستقيم bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe. صراط الذين أنعمت عليهم àmín. غير المغضوب عليهم ولا الضالين آمين. صلاة ربي وسلامه وصلاة ربي وسلامه على الكمال على أدبي أيا صلاة ربي وسلامه صلاة ربي وسلامه على الكمال الأدب. ìkẹ́tọ̀lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ yọ̀bọ̀ mọ́ ìkẹ́tọ̀lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ kó àbá mi ò ní tẹ́ o. Àmín. àbá mi ò ní tí o. Àmín. oníwàásí àgbáyé ò ní tẹ́. Àmín. àmínú lábàtà ò ní mọ̀sí. Àmín. adékúta aráàmọ́ òfin ni wàásí àgbáyé. ìkẹ́ àtọ́lá tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ̀lọ̀ bábúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ yọ̀bọ̀ mọ́ ìkẹ́tọ̀lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ kó